tani ń jẹ́ ṣaitan ibẹ̀ láti gbé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ kí ló fa ìjà láàrin àwa àti ṣaitan ó di méjì tí a bá sọ yìí nìtàn ìyẹn wàá sọ ṣaitan báwo ló ti lágbára sí báwo ló ti lẹ̀ sí sọ̀lẹ̀ ní àbálágbára tí n bá parí eléyìí ni ìyẹn wàá sọ okòwò ṣaitan ń dẹ fún wa bóun ni ti ń rí wa mú ti fi ń rí wa kó tí n bá wá sọ tán ọ̀nà wo là á wá gbà bọ́ lọ́wọ́ ṣaitan ìyẹn wàá fi yóò sí ibẹ̀ láwa dúró sí sẹ́rí tí a bá ní ṣaitan sẹ́mọ̀ pé mo ti sàlàyé lẹ́yìn náà dáadáa rí nǹkan máa ní ìtumọ̀ méjì ìtumọ̀ kan gírámà ní ọ̀jẹ̀ ìtumọ̀ kejì ní tí wọ́n ń lò fún ní ọ̀jẹ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ yóò jẹ́ ìtumọ̀ grammatically ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yóò máa jẹ́ ìtumọ̀ kí la gbọ́ yé sí fáàbù ni yóò máa jẹ́ lápèjúwe nísìnyí bàbá ní omi ìtawà gbọ́ yé sí lọ́dọ̀ tiwa omi tá à ń bù tí a mú ni làwa ń pè ní water tẹ́fẹ́ bá wọn sáyẹ́ǹsì lọ́dọ̀ tiwọn water ò túmọ̀ bẹ́ẹ̀ wọ́n lè máa pé kíní kan H2 tọ̀ H2O àtọ̀ làwọn ń pè ní ẹ máa sọ fáwọn nígbà táwọn ń ṣe dàbísí pé H2O káà ní kíní ń jẹ bẹ́ẹ̀ omi làwọn mà ti lọ́dọ̀ àwọn elédè ìtí ń jẹ́ ṣaitan gbogbo ẹni tó bá burú tó lé ṣaitan ni gbogbo burú tó lé ismon lèkúlè àmìrin ṣẹ́rìsìn ṣẹ̀dídìn àtẹ̀mínà jinni wal ins gbogbo ntẹ́ lédè ń pè ṣaitan gbogbo ntẹ́ bá rí pé ìnsẹ̀mí ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ àlìjẹ̀nù àmọ́ jàǹdùkú ni ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ àlìjẹ̀nù ṣùgbọ́n jàǹdùkú ni ṣaitan nù ni sẹ́wárí bá a ti wù yẹn níta ń pè ní ṣaitan yẹn bá a ti sọ òun pé jàǹdùkú nínú èèyàn tàbí òun ní jẹ́ Kùránì náà wà fìrin lẹ̀ bẹ́ẹ̀ ẹ má rò pé ṣaitan pálí jẹ̀nu nìkan ni o ṣaitan wà nù èèyàn ṣaitan wà nù àlìjẹ̀nu kọ́dà ó wà nù ẹranko tẹ́ẹ̀rí pé ẹranko tó bá ti yàyàkúyà ṣaitan ni èèyàn tó yàyàkúyà ṣaitan ni àlìjẹ̀nu tó yàyàkúyà ṣaitan ni ẹgbẹ́ tó lọ́wọ́ bá sọ Suratul An'am Ọlọ́run ọba ní. وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن وكذلك اتواولون جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن gbogbo ànábì kọ̀ọ̀kan la yan ọ̀tá fún nínú àwọn èṣù èèyàn àti èṣù àlìjẹ̀nú nínú ṣàìtánì èèyàn àti ṣàìtánì automatically ìyẹn ní ó fi yé wa pé bá a ti máa rí ṣètánì nínú èèyàn bẹ́ẹ̀ náà láà máa rí ṣètánì nínú àlìjànnú lọ́lọ́run fi ní wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwa shayatina al-insi wal jinn gbogbo ànábì kọ̀ọ̀kan lọ́lọ́ta nínú àwọn èèyàn tó ṣe pé sùn ní wọn àtàwọn àlìjànnú táwọn náà jẹ́ ṣètánì ṣẹwárí àgbọ́yé wa lórí ṣètánì tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lénìí ṣètánì wo la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lénìí òun ni ṣètánì tí ọlọ́run ọba àlékiọlá ti ń pé a sọ́ra fún nínú alukur'an òun ni ṣètánì tí alukur'an a tún máa pè ní ibilis òun ọlọ́run fẹ́ ká sọ́ra fún àwọn ọmọ ogun rẹ̀ tí ń kó ṣiṣẹ́ ọlọ́run fẹ́ ká sọ́ra fún wọn ṣẹ́rí ṣètánì tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ìpìlẹ̀ láti ilẹ̀ jìnnì àlìjànnú ni khabith ó jẹ́ èèyàn jakujaku ìpìlẹ̀ láti ilẹ̀ àlìjànnú jakujaku kan ni tí ọlọ́run wá dá látara ná lọ́lọ́run ọba ti dá ńgbà ọlọ́run dá látara tán ọlọ́run wá ní kó máa sẹ̀mí
níbi táwọn màláíkà Ọlọ́run ti ń sẹ̀mí lábẹ́ àánú Ọlọ́run lábẹ́ ìkẹ́ Ọlọ́run ibẹ̀ ni ti ń sẹ̀mí ó wá ṣe Ọlọ́run ó ya kèfèrí ó ya kọ mọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run wá bínú sí i ó wá sọ dẹni èṣù. òun la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹni tí wọ́n dá láti inú náà tó ṣe pé pìlẹ̀ rẹ̀ kí wọ́n tó dánú náà àlìjànú ni ìyá rẹ̀ àlìjànú ni èéfín iná ló doyún ìyá rẹ̀ wọ́n wá bí ń jẹ́ ọmọ tí wọ́n dá láti inú náà tí ìyá rẹ̀ jálìjànú. Ọlọ́run wá ọ̀sà lẹ́sà sáàrin àwọn màláíkà Ọlọ́run wá pa á láṣẹ kọ̀ wá tẹ̀ láṣẹ Ọlọ́run wá bínú sí ọ wá lè jìnnà kó nù kẹ́ òun lẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹni yìí ọ wá látẹ̀lé àwọn àtẹ̀lé ẹ̀ là ń pè ní jùnúùdù ẹ̀ àwọn ọmọ ogun rẹ̀ tó yẹ kí wọ́n jọ fẹ́ fèsì wa ni òun àtàwọn ọmọ ogun rẹ̀ yìí kí ló fà á tíjà fi wá láàrin àwa pẹ̀lú ẹ̀ kí ló fà á kọ̀dàrú má gbogbo wa lọ́wọ́ pé ńgbà tọ́lọ́wọ́n ọba àlekè ọládé ànábì ádámà tán alayhi salatu wassalam ó ní kí gbogbo àwọn màláíkà kí wọ́n lọ lè ferí balẹ̀ fádámà tọ́lọ́n fi ń sọ pé ní wa idh qulna lil malaikati nígbà tí àwọn Ọlọ́run tá a sọ fáwọn màláíkà pé usjudu li Adam ẹ lọ lè ferí kalẹ̀ fún Adam fasajadu illa ibilisa gbogbo wọn wá ferí kalẹ̀ ibilisu nìkan ni ò ferí kalẹ̀ kana minal jinn àlìjẹ̀nú ló ti tún àwọn àjẹ̀nú lọ́wọ́ o fafasaqa an amri rabbihi ọ yarí má ṣe Ọlọ́run lọ́wọ́ ǹjẹ́ kí ló dé tójú ọ̀sẹ̀ bó ti ṣeun ìwọ ibilisu ó ní bẹ́ẹ̀ ni àmì ò ní ferí kalẹ̀ bá Ádámà ana khayrun minhu èmi sàn jù lọ mọ́sàn-án Ádámà lọ khalaqtani min nar iná ló ti dá èmi wa khalaqtahu min tin ọ̀dáhùn láti bí ẹrẹ̀ fọ̀ ní ẹsẹ̀gbẹ́ rẹ̀ nítòsí òun ni wọ́n ń pè ní gbéraga nítòsí òun ní ń jẹ́ lára nítòsí òun ní ń jẹ́ gbéraga Ọlọ́run wa ní sọ sẹ́bẹ̀ náà èmi Ọlọ́run fi ọ́ sínú àlìjánnà mo fi ọ́ síbi táwọn màláíkà wà mo fi ọ́ sínú kéèmí Ọlọ́run mo sì wá pa ọ́ láṣẹ o sì wá sí gbéraga sásẹ mi o sì wá lára Ádámù bí kò má jẹ èèyàn ńgbà tí wọ́n ń jẹ èèyàn k'Ádámù má wàá di nǹkan má ńgbà tí wọ́n di nǹkan tọ́ba níbẹ̀ ó fakhruj minha kó o lálìjánnà mi kó o sánmà mi fa innaka rajim látòní lọ ẹni ìpè ní ọ látòní lọ ẹni tá a lè jìnnà tá a lè kó nù kẹ́ni ọ wa inna alayka la'nata ila yawmiddin ìpè Ọlọ́run ó máa bọ ọjà tí ìdíjọ́ àlìkìyàmá ṣètánì ìpè Ọlọ́run ó máa bàjà tí ìdíjọ́ àlìkìyàmá ni ṣé wàá mọ̀ pé èèyàn tí wọ́n lé kó lálìjánnà tí wọ́n lé kó nù kẹ́ Ọlọ́run nítorí pé fèrè kanlẹ̀ fádámà tó lóun ò fèrè kanlẹ̀ ẹ dákun tala Ọlọ́run ló ń sábà bí eribu rẹ̀ Ádámà ló ń sábà bí eribu rẹ̀ Ádámà ni lòun náà ṣe wá lérí wípé tọ́ Ọlọ́run so ti torí Ádámà lémi kò ní àlìjánnà náà èmi náà ní ti ṣe o sórí ibi tó ní iná tó ní wọ̀hún èmi àtàwọn ọmọ rẹ̀ lájọwọ́ bẹ̀ èmi àtàwọn ọmọ kọ́dà bá Ádámà náà bá farabalẹ̀ ń wò mú wọ bẹ̀ Ádámà gan bọ́ bá farabalẹ̀ èmi ò mú wọnú náà níbi sọ pé Rabbi ṣètánì ní wọ́n lọ́wọ́ bá mi o bima aghwaytani pẹ̀lú kó fìyà jẹ mí yìí ọsọ mínú yìí tèmi bàjẹ́ yìí law zayyinanna lahum fil ard èmi náà lọ dúró de wọn lérí ilẹ̀ ní lọ dúró de wọn bẹ́ẹ̀ wala ughwiyannahum ajma'in gbogbo wọn ní kóso di ti sọ wọn nù ṣètánì lérí ni ẹ̀yin àfàtẹ́ kínáwó wala ughwiyannahum lam lil qasam ughwiyanna nono almushaddada thaqila fi'l mudari ìbúra mẹ́ta ló wà ńbẹ̀ tó lágbára pé kò sí ọgbọ́n tí ọmọ Ádámù ọ̀dà yín sọ wọn nù kò sí ọgbọ́n tí wọ́n ọ̀dà yín sọ wọn nù ajma'in lápapọ̀ gbogbo wọn ní ńgbà wá rí pípa àwọn oníkalọ́wọ́ ní illa ibadaka minhum al-mukhlasin àfàwọn tí wọ́n Ọlọ́run bá fọ̀ mọ́ nìkan nu wọn lókù
gbogbo mo fi ní palẹ̀ máa rẹ̀ àtàdámà gan ọ̀rẹ́dì àti kádámà bọ̀ nùnà kọ́dà kọ̀ yọ̀ǹda nàbí náà nùnà ọ̀padà wá rí pé ipá àwọn ò lè ká gbogbo èèyàn tán níbo ti pé òun dá wọn lófin ní illa ibadaka minhum al-mukhlasin àfàwọn ẹrú rẹ nìkan tí wọn Ọlọ́run bá fọ̀ mọ́ nìkan lọ́wọ́ mi ò ní tẹ̀ sẹ́ni bí kọ́wé sọ́tò lè má tẹ̀yàn sí lágbá àbí kéèyàn kẹ́kọ̀ọ́ báwo lọ́wọ́ ṣèyítánì ò sí ní tẹ òun torí palẹ̀mọ́ rẹ̀ yìí ṣe kí ni ọlágbára o Ọlọ́run fún rẹ̀ náà kọ́ wá fi ọ̀rọ̀ ẹ̀ sí é Ọlọ́run wá ń wọ́ọ̀nù wá ń pa ẹ̀ gan ẹ lọ́wọ́ nu suratu Yasin Ọlọ́run ní alam ahadi ilaykum ya bani Adama sẹ́mi Ọlọ́run ò ti sọ fẹ́yìn ọmọ ànábì Adama ni mo ti sọ fún yín pé à ń là ta'budu shaitan ẹ má ṣe shaitan innahu lakum aduwwun mubin ọ̀tá yín tó kílíà ní o ọ̀tá yín kẹ́lẹ́ mọ̀ kọ́lọ́run náà fọ̀rọ̀ rẹ̀ ṣe òun palẹ̀ mọ́ pẹ̀lú wa Ọlọ́run náà wọ́ọ̀nù wa akóso àní méjì ṣètánì ń ṣiṣẹ́ lérí wa Ọlọ́run náà ń pè wá bọ̀ akóso àní méjì bẹ́ẹ̀ yọ̀bá wa múra pẹ̀lú palẹ̀ mọ́ ṣètánì yọba lọ Ọlọ́run ti ní alam ahadi ilaykum ya bani Adama ẹ̀yin ọmọ ànábì Adama sẹ́mi ò kìlọ̀ fún yín ni alla ta'budu shaytana ẹ má tẹ̀lé shaytan innahu lakum aduwwun mubin ọ̀tá yín tó kílíà ní sẹ́ẹ̀sìrì ṣètánì ò ní sí wọ́sẹ́ alikiyama ní ọ̀dà lọ́wọ́ o nígbà tí wọ́n lé kó lálẹ́ Jánnà tán ọwọ́ ni Ọlọ́run ó ti lé mi mo ti jáde Ádámà kó bá mi kókó wọn gbọ́dọ̀ sọ́dọ̀ lẹ́nu mọ́ ọlá Ádámà kó bá òun ṣùgbọ́n gbogbo sẹ́ẹ̀rẹ́ tóun ṣe òun sìn ọ́ òun kọ́ màláíkà ń kéwú ẹ̀sìn pọ̀ tóun ṣe òun náà ní tóun fẹ́ gbà Ọlọ́run ní kí ló fẹ́ fi ẹ̀sìn rẹ tó ṣe kí ló fẹ́ fi gbà qal ọlọ́lọ́wọ́ rabbi anzirni ila yawmi yub'athun mo fẹ́ kọ́ yọ̀ǹda mi kẹ́mi mi ó gùn díjọ́ àlìkìyàmà kí n má kú díjọ́ àlìkìyàmà Ọlọ́run ní tọ́ èmi èyí sálábòsí sọ rẹ́sìn tó ṣe fún mi gbogbo ṣe tó ṣe tó dáhùn tó báyìí pé ntọ́ba yẹn fi gbà ní kí n fi ọ́ lẹ̀ díjọ́ àlìkìyàmà fa innaka minal munzirin ní ìmọ̀ wọ́ọ̀ràn ni ila yawmi yub'athun ó di ila yawmil waqtil ma'lum ó di jọ́tà àlìkìyàmà bá dé kí n tó mú ọkọ mẹ́ automatically n ti bá ṣe bọ̀ pẹ́ bí ó sì ti máa ṣe kí ni bí ó ti máa ó di gbà wọn bá fún fèrè sínú wo kí Sátánì tó kú bí wọn ò fún fèrè sínú wo ń bá wa wọ Ọlọ́run ṣe é mọ̀ pé automatically ó bẹ̀rẹ̀ sí láti rí Ádámà àkọ́kọ́ yóò máa bá tẹ̀hún lọ fá tí ó fi dé yàrá ọmọ Ádámà tí ó gbẹ̀yìn ṣe é mọ̀ pé lóòótọ́ òun kò ní kéré o n ta fẹ́ yanjú bó o lò ṣe ní kó sínú èrò tí Sátánì fẹ́ kó ìpalẹ̀mọ́ rẹ̀ yìí pọ̀ kò sí mú láwàdà ntí ń sè ń dùn ṣe ń dùn ntí ń dùn torí ntí ń dùn ni pé ṣé mo kó nù kẹ́yìn náà ẹ wá ní máa lọ núyà Ádámà tó fa èmi àti àtàwọn ọmọ rẹ̀ àjọdé núyà ni ìpalẹ̀mọ́ rẹ̀ nù ni. ṣùgbọ́n àwọn ọmọ ànábì Ádámà Ọlọ́run wa nífẹ̀ẹ́ wa púpọ̀ Ọlọ́run ò dá wa fún ká wá jìyà kò dá wa fún pé ká kú láyé kọ́ wa dijọ́ àlìkìyàmà kálọ̀ lè bọ́ sínú ìyà Ọlọ́run ò dá wa fún bẹ́ẹ̀ Ọlọ́run wa ṣe gbogbo ètò fún wa tó yẹ pé tá a bá ń bọ̀ ní bọ́ sọ́wọ́ Sátánì kò ṣeé ṣe o ọ máa bọ́ síbi ọ máa padà ọ máa bọ́ síbi ọ máa padà ọ máa bọ́ síbi ọ máa padà ni Ọlọ́run wa sàn àwọn ọ̀nà fún wa àwọn ọ̀nà fún wa pé tẹ́ ẹ bá ti ń bọ́ sọ́wọ́ rẹ̀ ẹ gbà bí tẹ́ ẹ bá tún bọ́ síbi ọ̀rẹ́ ń bí ẹ tún gbà bí tẹ́ ẹ bá bọ́ síbi ẹ tún gbà Ọlọ́run fi ń sọ ní Al-Qur'ani pé ní walladhina idha fa'alu fa'ishatan aw zalamu anfusahum dhakaru Allaha wastaghfaru lidhunubihim wa man yaghfiru dhunuba illa Allah wa lam yusirru ala ma fa'alu wa hum ya'lamun Ọlọ́run ní walladhina idha fa'alu fa'ishatan ráwọn tí wọ́n máa jẹ́ ni tòun tí wọ́n máa jẹ́ ni tòun àwọn tó yẹ pé ní tí wọ́n bá ṣèbàjẹ́ aw zalamu anfusahum àbí wọ́n ṣàbòsí fúnra wọn dhakarullaha wastaghfaru lidhunubihim ẹ̀ẹ̀kan náà wọ́n rántí pé Sátánì máa fẹ́ lómi rèé yìí máa ń tẹ̀lé sùn lọ rèé wọ́n rántí Ọlọ́run pé ìpadà sọ́dọ̀ Ọlọ́run wastaghfaru lidhunubihim wọ́n sì fastaghfaru lidhunubihim wọ́n sì rántí Ọlọ́run lẹ́ẹ̀kan náà wọ́n pa ẹ̀ṣẹ̀ nìtì walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun iṣẹ́ ẹbú tí wọ́n ń ṣe wọn tí ìbá ní lò wọ́n sí wọn wọn ò ní kọ́ntínú ẹ̀ka máa ṣe lọ tí wọ́n sì mọ̀ pé ṣe ẹbú ni tọ́ba níbẹ̀ opportunity wà
ọlọ́run tó ní kúlẹ̀ yá ibadi ẹ̀yin èèyàn mi ẹ̀yin ẹrú mi alladhina asrafu ala anfusihim àwọn tọrọ wọn ti bọ́ sáwọn lẹ́sẹ̀ tí wọ́n wà nù wàhálà pé hey ṣíṣe ìtàn ò ti kó mi lẹ́rú báyìí ṣé ẹ ti bẹ́sù lọ́ba yọ lọ́ni la taqnatu min rahmatillah ẹ má já kan nínú òkè ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ pátá yóò padà fi yẹ jìn wá innahu huwal ghafurur rahim sẹ́wọ̀n pé ń tọ́ba tó bá lọ́wọ́ fèrè jìn bọ́ọ̀ bá tó bọ́ ọlọ́run ò lè fèrè jìn ọ́ tí ẹ bá lọ lè wo hadith èyí tí Abu Sa'id al-Khudri gbà wá anabi ń sọ ń bẹ̀ pé inna shaytana qala shaytani náà sọ̀rọ̀ kí ló sọ ó ní wa izzatuka ya Rabb wàláhi wòjọ́ ti máa wo àdìsí yìí ẹ̀rọ ọlọ́run má bà mí ni mo fẹ́ yà síbi ibòmí nu o bí ẹ bá ṣe pé eré ọmọ anabi adamu ò pé eré yẹn ò gbọdọ̀ pé eré yẹn ò gbọdọ̀ pé kó tọrọ nǹkan lọ́wọ́ ẹlòmíì lọ́dọ̀ ọlọ́run kéèyàn máa wọ́ ọmọ lọ́dí ọ̀sà máa wá owó kọ́ máa lọ sóògùn kọ́ máa wọ́lá kọ́ máa lọ bẹ́ ìsúnmúlẹ̀ nígbà tí eré yẹn ò pé ni ẹgbẹ́ àdìsí yìí nísìnyí ṣètánì fẹ́ sọ̀rọ̀ anabi ní qala ṣètánì ṣètánì sọ pé wa izzatuka ya Rabb mo fi yìí wọ́ ọlọ́run bẹ́ lọ́hùn ọlọ́pàá ní ṣètánì padà sí ṣètánì ní wa izzatuka ya Rabb iyì rẹ mo fi bẹ̀ ọ́ iyì rẹ mo fi bẹ̀ ọ́ la abrahu ukhwiya ibadaka ma damat arwahuhum fi ajsadihim mo bẹ̀ ọ́ kí ni mo bẹ̀ ọ́ sí ìtí mo bẹ̀ ọ́ sí ni pé mo fẹ́ máa báṣẹ́ lọ kí n máa ṣì àwọn ọmọ èèyàn lọ́nà lọ lópin ìgbà tí ẹ̀mí wọn bá ń bẹ lára wọn báyìí ń lóso tí wọ́n yìí máa ba tí wọ́n jẹ́ ni òun náà bẹ̀ lọ́n sí nífa. Ṣètánì ò fọlọ́n ṣeré bó ti bàjẹ́ fún un tó ó túmọ̀ fọlọ́n lèyàn máa ṣe kí ni ọwọ́ lọ́lọ́run mo fi yìí rẹ bẹ̀ ọ́ o ìtì sí ń bẹ̀ ọ́ sí ni pé mi ò fẹ́ yẹ mi ò fẹ́ bò tí ìmọ̀ bàtọ̀ máa dámà jẹ́ lópin ìgbà tẹ́mi wọn bá wà lára wọn tí ń jẹ́ pé kí Ṣètánì tó sọ wálẹ̀ nísìnyí olùjọ́ tẹ̀mí bá ṣe kí ni tẹ̀mí ọba bọ́ lára rẹ Ṣètánì ọ̀padà lẹ́yìn rẹ o tẹ̀mí ìbá ti bọ́ lára rẹ Ṣètánì ò ní fi ọ́ lẹ̀ faqala Rabb ọlọ́run wá sọ fún un pé tí mo fi lọ́lọ́run fẹ́ràn wa nù ni ọlọ́run wá sọ fún Ṣètánì pé ní wa izzati wa jalali bí mo ti tó iyì mi àtọ́lá mi èmi ọlọ́run fi búra la azalu aghfiru lahum mastaghfaruni bọ́n bá ti ń nù wọ́n tó tọ́n bá tí wọ́n jẹ́ tó bí wọ́n bá ti ń wá ń tọrọ àforíjì mi ló sì máa foríjì wọn. mi náà máa foríjì wọn. sẹ́ni kọ́ ọlọ́run fà yé lẹ̀ àbí ọ̀fà yé lẹ̀ ọlọ́run fà yé lẹ̀. sẹ́wárí gbogbo wa láà ní palẹ̀ mọ́ ó ti dá wa lójú nísìnyí pé a wà lọ́wọ́ ṣètọ́ọ̀nù ṣètọ́ọ̀nù sì ní fi wálẹ̀ lópin ìgbà tí ẹ̀mí ń bá ń bẹ lọ́rùn wa kò ní yọ̀ǹda wa ó dẹ̀ ti bẹ lọ́hùn ọlọ́run ní mo ti gbọ́ ọlọ́run náà wá fún lésì pé sórí àwọn èèyàn wọ̀nyí tí wọn bá ti ń wá àforíjì èmi náà máa ṣe kí ni ìmọ̀ àforíjì wọn sẹ́mi pa ti hásà ní méjì ṣéṣe ìtànù gangan bó ti ṣàdúrà tó tọ́lọ̀ ní mo gbàdúrà rẹ tó sọ́wọ́ alágbára tó bẹ́ẹ̀ náà ni ṣètánì lẹ̀ àmọ́ yóò máa jọlẹ̀ wájú àwọn kan bí ó ti máa jálágbára wájú àwọn kan lèyàn fi gbọ́dọ̀ mọ ipò tí ó tọrọ ẹ̀ sí sépò tí ṣètánì ó ti jọlẹ̀ wájú mi mo fẹ́ tọrọ àmì sí ni àbí kò tí ṣètánì ó ti jẹ́ ibo mo fẹ́ tọrọ àmì sí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ́ọ́ mà sẹ́rí ṣètánì ọ̀làgbára agbára rẹ̀ ò sì fúyẹ́ ṣé agbára rẹ̀ fúyẹ́ ni wọ́n ní ká dámọ̀ ọmọ Jésù lọ́lọ́ lè tán Jésù sagbára wọn fúyẹ́ nu bó ti wá lágbára tó yẹn náà bẹ́ẹ̀ yẹn bá rìn bó ti yẹ kéèyàn ó rìn tó ṣe bó ti yẹ kó ṣe tó hùwà bó ti yẹ kó hùwà ṣètánì lẹ o ṣètánì lẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá a bá ń sọ̀rọ̀ ṣètánì ìyí máa wà lẹ́mìí ọ̀fẹ́ kọ̀sọ́gbọ́n tó wọ́n dà kò sígbà tí ò ní kóhun ní ẹrú kò rí bẹ́ẹ̀ ṣètánì lẹ ọlọ́run ọba àlékè ọlá tọ́ ọba ti lè jẹ́ ni ọba náà ṣètánì ọ̀lágbá lérí rẹ̀ kí ló fi jẹ́ ni ọlọ́run ipa òfin ọlọ́run mọ́ ìsáfẹ́sẹ̀ ọlọ́run bọ́ ọba ti lè máa pa òfin ọlọ́run ọba mọ́ tọ́ ń sá fún ẹ̀sìn ọlọ́run ọba ṣètánì ò ní nǹkan kan
tí ó fi ọ sí àwọn wo ni à ń pòfin Ọlọ́run mọ́ àwọn wo ni wọ́n ń sáfà fẹsẹ̀ Ọlọ́run ẹ má jẹ́ ntàn yín kò dàrú lónìí tá a wà yìí kò dàrú rárá lónìí tá a wà yìí púpọ̀ ìsìláàmù yìí ṣọ̀kan o ìsìláàmù yìí ṣẹ̀yọ̀kan o ìsìláàmù ti pọ̀ Ànábì dẹ̀ ti sọ onítọ́ba padà yá ìsìláàmù ọ̀ padà pín sí 73 gbogbo 73 ń 72 ń bẹ̀ ń lọ ná ẹ̀yọ̀kan ní ọwọ́ àlìjánnà wọ́n wá bí Ànábì lè rè pé àwọn wo ní ọwọ́ àlìjánnà Ànábì láwọn tọ́ba wà mí tẹ́mi wà yìí àti bí táwọn sàábì mi wà ibo la Ànábì wà ibi kitabullah ibo làwọn sàábì wà ibi sunnatu rasulillah sẹ́ẹ̀rẹ́ ni tí ọba dole di alkitabu wa sunna shaitan ọ̀lẹ́ni lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ń padà bọ̀ tí n bá ń ka ọ̀nà tí ṣaitan ń gbà ẹ̀ padà rí i pé bẹ́ẹ̀ ọba ti sí ala manhajil kitabi wa sunna shaitan ti palẹ̀ rẹ̀ mọ́ ti pẹ́ yóò máa rò pé òun wà lórí àdéhùn ti ba yóò ti tẹ̀lé shaitan tí ó sì máa gbà pé sẹ́wàá lọ́lọ́run nígbà yìí tá à ń ṣe yìí ni wàhálà yìí pọ̀ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò sí tọ́lọ́run kankan Ṣẹ̀tánì ló tẹ̀lé àmọ́ bí yẹn bá ti lè dì mọ́ kìtàbù wa sunna pé bọ́lọ́run ti wí rèé bá Ànábì ti wí rèé báwọn sàábé ti ṣeré eré ẹ̀ ni mo dúró Ṣẹ̀tánì ò ní tí ó fi ṣe tọ́lọ́run fi ń sọ pé inna ibadi ẹ̀rọ àwọn tó bá ṣe tèmi laysa laka alayhim sultan Ṣẹ̀tánì lọ́ọ́ gbọ́ dáadáa ó lè lágbára lérí wọn o wakafa bi rabbika wakila èmi Ọlọ́run ní ìdúró tàwọn eléyìí bẹ́ẹ̀ bá ti lórí kìtàbù wa sunna Ṣẹ̀tánì òní tí ó fi ṣe Ọlọ́run tó sọ ń bọ̀ mí pé kana lahu alayhim min sultani illa lina'lama man yu'minu bil akhirah mimman huwa minha fi shakk ẹni tó bá dúró tọ́lọ́run tó sì gbọ̀n pálí kìyàmà ń bẹ Ṣẹ̀tánì òní tí ó fi ṣe nígbà tí òun náà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mọ káyà ń fún yín lẹ́ẹ̀kan nígbà Ṣẹ̀tánì náà ń sọ̀rọ̀ ó ní Rabbi ìwọ Ọlọ́run bima aghwaytani kó o bínú sí mi ọba tèmi jẹ́ lawzayyinanna lahum fil ard yín lọ takú tí wọ́n lérí ilẹ̀ gbogbo sẹ́ẹ̀bù yín sì lọ́sọ̀ fún wọn wala ughwiyannahum ajma'in gbogbo wọn pátápátá yín sì sọ wọn nù gbogbo wọn ní sọnù nígbà tí ó wà parí àyà wọn ó ní illa ibadaka minhum al-mukhlasin àfàwọn ẹrú rẹ tí wọ́n Ọlọ́run bá sàlẹ́sà àwọn àwọn Ọlọ́run sàlẹ́sà àwọn dúró lórí kìtàbù wa sunna bẹ́ẹ̀ ọba ti jáde sunna ìhun mùsèré Ṣẹ̀tánì ni o yín sì ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀yin gan yóò kílẹ̀ àsìyín pé mùsèré Ṣẹ̀tánì ni nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe àwọn ọ̀nà tí Ṣẹ̀tánì bá ń gbà ọ̀nà tí ó máa gbà tí ó máa fi mú yàn yín ka ọ̀nà tí ó máa lọ bí 16 tí Ṣẹ̀tánì ń gbà mú yàn yín ka ọ̀nà tí ó máa lọ bí 16 tí Ṣẹ̀tánì ti ń gbà mú yàn yín wàá ka ọ̀nà téèyàn fi bọ́ lọ́wọ́ Ṣẹ̀tánì tí ó máa lọ bí 20 eléyìí ti ń ṣe yé palẹ̀mọ́ ni naam bẹ́ẹ̀ bá ti wá jẹ́ ẹnitọ́lọ́lẹ̀ kìtàbù wa sunna Ṣẹ̀tánì ò ní tí yóò fi ṣe sẹ́rí ìdẹ́fìmọ̀ pé Ṣẹ̀tánì lẹ tọ́ba dìjọ́ àlìkìyàmà àwọn tọ́ba tẹ̀lé ẹ̀dàkùn kéèyàn bá ń lógun tọ́ba kóyàn lẹ́yìn ẹ̀yàn wá dógun ilẹ̀ wá gbóná olórí ọ̀sán ni àbí yóò dúró ngbà tó gun wá gbóná lógun kí ló lórí òsè lógun yóò dúró ní pé yìí ní lọ sẹ́yìn gbogbo lórí bá ti sá kí lógun ṣe olórí tó wá sá lógun sọ́ọ̀lẹ̀ ní àbálágbára tọ́ba àdìjọ́ àlùkìyàmà Ṣẹ̀tánì ọ̀sán fún àwọn tọ́ba tẹ̀lé yóò ní wama kana li alaykum min sultan illa an da'awtukum fastajabtum li fala talumuni walumu anfusakum taba kun ọjọ́ alikiyama ko Ṣẹ̀tánì da yóò lóhùn rè yóò yọjú pé èmi rè Ọlọ́run àwọn tó wá tẹ̀lé Ṣẹ̀tánì wà nítọ̀ ẹ̀yìn yẹn rẹ̀ dà yóò láwọn yẹn àwọn ní ìlànà nígbà àwọn rè Ọlọ́run ní pé Ṣẹ̀tánì kí ló dé yóò ní kò sí tèmi mbẹ àwọn ni wọ́n dúró yìí kò sí tèmi pẹ̀lú wọn èmi wọn ò ní nǹkan kan ìntọ́ pawá papọ̀ ni pé wa ma kana li alaykum min sultan yóò ní tọ̀ ìgbà tẹ́ wà láyé sẹ́mi Ọlọ́run tó dá yín èmi kí mo sá dá yín sáyé èmi tí sì dá yín ìyìn lẹ́tọ̀ọ́ kí n pàṣẹ fún yín ìlà ìtọ́dẹ̀mí yín pọ̀ ni pé anda autukun fastajabtum li mo pè yín ẹ sì dá mi lóhùn ọ̀tán àmọ́ pé mo pàṣẹ èmi kọ́ mo pè yín lẹ́sẹ̀ kí ni
fala talumuni ẹ má bú mi o walumu anfusakum ẹ̀yin lẹ́gọ̀tẹ́ tẹ̀lé mi ara yín ni ẹ bú tó ń bá jẹ́ balógun tó lágbára ní sọ yóò rẹ̀jọ́ àlìkìyàmá yóò dínà ìjọ àlìkìyàmá ẹni tó tẹ̀lé tí ó dínà rẹ̀ ọ bẹ́tà kọ́ má ṣe kíni tọ́wọ́ tí mo pọ̀ ọ̀bá ní tẹ̀lé kò sí tí ó fi ọ́ sí ń pè ọ́ ni yóò pè ọ́ lọ bí ọtí yóò pè ọ́ lọ bí ṣìnà yóò pè ọ́ lọ bí olè yóò pè ọ́ lọ bí jìbìtì yóò pè ọ́ lọ bí mákìrún tọ́ba yìí ti pè ọ́ tọ́ba ti dáhùn ọ́ tán kọ́kàn dáhùn náà ni yóò sọ fún ọ pé kí n tó ń pẹ̀lú tiẹ̀ òun pè owó èso ọlọ́run tó dá ọ òun kò ń dá ọ òun ò sí lágbára lẹ́rìí rẹ òun kàn pè ọ́ lọ sí dé kí ni má bú wo ara ẹni o bú ọyọ wọn tiẹ̀ nu kálukọ́ máa dá yà jẹ ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀ nígbà tọ́lọ́ ń fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́ ń fẹ́ sọ fún wa ọlọ́run fẹ́ ká mọ̀ kọ́ lẹ àbí tá a bá ṣe tòun máa ní òtò lágbára ní nígbà tọ́lọ́ ń fẹ́ sọ̀rọ̀ ní Suratul Nisa ọlọ́run ní faqatilu awliya ash-shaytan ẹ̀yin mùmínì àwọn ọmọ ogun ṣàìtánì ẹ̀ máa bá wọn jà gbogbo ẹni tí bá ń tẹ̀lé ṣàìtánì ẹ̀yin lẹ̀ máa bá jà inna kayda ash-shaytani kana da'ifa ọgbọ́n ṣàìtánì lẹ̀ gbogbo ète rẹ̀ lẹ̀ kò lété gidi ète rẹ̀ lẹ̀ tí ń jásí pé àìbẹ̀rù ọlọ́run ni òjì àrísì táni sí kínní gbogbo ẹni tí wọ́n ṣàìtánì bá mú lẹ́yìn tí bá rí lò bóyá ń lọ síbi ọtí bóyá ń lọ síbi jìbìtì bóyá ń lọ síbi kọ́mọkírun bóyá ń lọ síbi kọ́mọgbáwẹ̀ bóyá ń lọ síbi sẹ́bù kan ẹni yẹn náà tẹ́lẹ̀ náà ọ̀lẹ ni àìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ lọ́sọ̀ọ́dẹ̀ rẹ̀ ṣe tí ìdáni fi níbi gbá mú tí fi níbi ṣe kínní fi níbi lò sẹ́rí ṣèitán yóò máa lágbára ẹni tí bá ń ṣiṣẹ́ bú sẹ́jọ́ tí mùmíní bá ti rawọ́ níṣẹ́ ẹbú kan mùmíní tó bá ti rawọ́ níṣẹ́ ẹbú kan tí ó bá tètè padà ṣètánì ọwọ́ lọ́bi yìí tó kú ọ̀kan ní ọkọ̀ nà sí ọ tó bá ti tẹ́wọ́ gbà tó ń bá yìí ń lọ yóò tún nà mí sí ọ yóò máa nà sí ọ tí ó fi rí ọkọ lẹ́rú tó bá ti rí ọkọ lẹ́rú tán àti bọ́ ọ̀rọ̀ nù máa o tọ́lọ́n fi sọ pé innama sultanuhu ala alladhina yatawallawnahu wa hum bihi mushrikun àwọn tí ṣètánì ó máa pàṣẹ fún àwọn làwọn tí bá ń gba tiẹ̀ tí wọ́n ti jọ ń ṣàṣepọ̀ bọ́ ọba ti lè ṣẹ̀ṣẹ̀ kán tọ́ ọba tètè túbá ṣètánì lẹ́ni tó ń bẹ̀rù jù lẹ́ni tí ń ṣẹ̀ tí ń túbá wọ́n tó tó bá ti pè é yóò ṣe kínní yọ padà tó bá tún pè yọ padà àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí sẹ́lọ̀n títà ó bọ̀ bá ti wáyé má ṣètánì ti lágbá lérí rẹ̀ sẹ́ẹ̀sì rí bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀ṣẹ̀ bóyá ń ṣe bọ́ bóyá ń ṣe kèfèrí èyí tó burú jù nù bí ṣètánì ti ń gbà yàn mú láyé jù tá a kọ́kọ́ ka nàmbà 1 ẹbọ ṣíṣe ni sẹ́ẹ̀mọ̀ pé oògùn ṣíṣe ara ẹbọ ni ló fi jáde pé ẹ̀rọ àwọn àfa tó ti pa àwọn àti ṣètánì jọ pààlà ibi tó ti bẹ̀rẹ̀ lógun bẹ́ẹ̀ yẹn bá ti lè bí ṣètánì bá fi lè gba bí ẹbọ gbà yàn mú gbogbo sẹ́ẹ̀bù lókùn tí ó ṣe tọkọtì ọ̀dà sí torí ibi tó lágbára jù ṣètánì ti mú yàn ọ̀nà ẹbọ ni ẹni ó bá gbámú láti ibi ẹbọ gbogbo sẹ́ẹ̀bù yòókù ni ó ṣe ẹbọ tó sì lágbára jù táwọn yẹn ń ṣe lé ilẹ̀ lónìí ẹbọ ògùn ṣíṣe ni ẹbọ ògùn ṣíṣe ni. nígbà tó lọ fẹ́ sọ̀rọ̀ náà Al-Qur'an ọlọ́ni alam tara ìwọ Ànábì ni àbórí anna arsalna shayatina àwọn ọlọ́run máa rán èṣù àwọn ọlọ́run náà máa rán èṣù alal kafirina pé kọ́lọ́ ọba àwọn kèfèrí ẹni tí ń sọ̀gùn kí lòun náà àwọn ọlọ́run wà rán èṣù sí tẹ uzuhum azza yóò máa gbó súkúsúkú èṣù ọmọ lò ńlòkulò yóò máa lò bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí sóògùn nísinsìnyí ibi tí ó ti gbé ògùn kíkọ́ ọ̀tá ọmọ káwọn yóò máa sògùn mọ́dàrí kan yóò lóun fi ń gbára àwọn lẹ̀ tọ́ba ya wọ́n padà sọ fún kọ́kàn jẹ́ ti àwúre tọ́ba ya wọ́n sọ fún kọ́kàn jẹ́ ìyọnu tọ́ba ya wọ́n sọ fún pé tọ́ba fẹ́ kó sí dáadáa ọ̀fọ̀ ti lò tọ́ba ní ọtí wò ní ọtí kò mu oògùn ní òun ṣe tọ́ba ya Allahu akbar ọlọ́mọdé àsìkéwúké ọlọ́mọdé àsìkéwúké ọlọ́mọdé àsìkéwúké o ti wà ní kíláàsì mọ̀ ń lọ ilé kéwú ẹ̀sìn tí kan náà fà ti ń kọ́ wa ń kéwú tọ́wá ní kálọ̀ lè mú òka ká fómi ó kì í bọ̀dí kọ́ wá wà ń díẹ̀ kílẹ̀ òfin mọ́ tílẹ̀ bá wá mọ́ ká wá mú ká máa fi sọ́wọ́ ẹ̀yọ́nú ayé ni kò jù bẹ́ẹ̀ náà lọ. àwọn kan wá béèrè gbogbo àwọn tó níyàwó ni wá ń kọ́ oníṣẹ́ ní gẹ́fẹ̀rẹ̀dì ni
kéèyàn wá fò kàwọn sọ́wọ́ kó sì máa ká yìí la kéèyàn fò kàwọn sọ́wọ́ kó sì máa ká lásàrì kó máa kí ìṣáyé kó tó máa tìláwà kó tó lóhùn ṣe wá sí ìta gbangba. ìmọ̀fin ní tèèyàn bá ti dáwọ́ lóògùn gbogbo aburú lóògùn kò sábúrú tó ní ṣe kíni sábúrú eléyìí náà burú sẹ́wọ̀n pé oògùn ló bí kí wọ́n máa gérí oògùn ló bí máa lọ́mọ tí lò ó oògùn ló bí kọ́ máa fómi lò ká máa kì í bọ̀ ní ìbólẹ̀ ní máa bára yín sùn oògùn ló bí kẹ́ ẹ máa sí gbẹ́rẹ́ sí báyìí obìnrin wọlé àwọn afọwọ́ kan gbáyà rẹ̀ tẹ̀ ní bá sùn. ẹni tó bá ti wá báyé rẹ̀ débẹ̀ ohun tó ti wọlé bọ́ báwọn ọwọ́ ṣètàlì ṣe kí ni ọwọ́ ti tẹ̀ ọwọ́ ṣètàlì ti tẹ̀ kí o sí èméjì bọ́ọ̀ ṣètàlì bá ti wá tẹ̀yàn báwọn yóò máa gbó sukusuku ó ti dọ̀rẹ́ èṣù ọlọ́run fi ní iná àzánná ṣàyàfi náà àwọn ọlọ́run máa ń ráwọn èṣù alálùkáfìrí náà sáwọn kèfèrí tẹ̀ uzuhum hazza yóò máa gbó wọn sukusuku yóò wọ lọ bí ọtí yóò gbó lọ bí ọtí yóò gbó lọ bí ṣìnà yóò gbó lọ bí olè yóò gbó lọ bí jìbìtì ibi tó bá ti wú ní ọmọ lọ sí ẹni bá ti wá di kèfèrí báwọn ṣètánì ti lágbára ní ibi tágbára rẹ̀ wà nù. àmọ́ tí ọba ń jẹ́ mùmínì tó ń lo kìtàbù wà súnà ṣètánì ti dọ̀lẹ́ ní wájú rẹ̀. ya ayyuhan nas ọlọ́ọ̀ni mọ̀ pẹ̀yìn èèyàn kulu mimma fil ardi halalan tayyiba ẹ máa jẹ ti ń bẹ̀rẹ̀ ilẹ̀ tọ́jẹ́ tọ́tọ́ ma wala tattabi'u khutuwati shaitan pílánì shaitan ètò tó ní lérí yín ẹ má tẹ̀lé ó lé tó lérí yín innahu lakum aduwwun mubin ọ̀tá yín tó kílíà ni innama ya'murukum bis-su'i wal fahsha yóò máa pààyàn láti kẹ́ ṣàìdá yóò máa pààyàn láti kẹ́ ṣàbúrú wa an taqulu ala Allahi ma la ta'lamun yóò sì máa kọ́ yín ní kẹ́ ẹ máa sọ̀sọ́kú sọ́sọ́ lọ́hùn tabatire tó bá ti bẹ̀rẹ̀ sẹ́ fún nísìnyí yóò máa rẹ́rìí mú wa yóò máa rẹ́rìí mú wa yóò ní gbogbo ewé àti gbòyí ọlọ́run dá ká fi ṣàǹfààní ni ọ̀dà kí ọlọ́run torí ẹ̀ déwé kí ọlọ́run torí ẹ̀ dégbò síbó ní ká fi ṣàǹfààní ni torí pé wọ́n á ń tẹ̀kúlù ṣètánì ọkọ̀ yín gbogbo ntọ́lọ́wọ̀n ọ̀sọ́ kẹ́ ẹ máa sọ́jà dídẹ́ ní ọlọ́run yóò ní kíni tí mọ́tò kan bá bàjẹ́ á fi tún yìí tí ìtumọ̀ ẹni pé èèyàn kan tó bá ti kú tiẹ̀ ti bàjẹ́ ẹgẹ́rì rẹ̀ ẹbí tó tẹ́ tọ́wà láyé ṣe ètò ẹ̀ ń wí nù o wọ́n ní kí ọlọ́run torí ẹ̀ wọ́n ní ọ̀dà sílọ́sibítù kí ni wọ́n fi rán àwọn èèyàn síbi ìsìn èèyàn ni wọ́n mú sọ òkú wọ́n fi rán wa láàyè ṣé kò dáa lọ́lọ́run tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni tẹ́yìn ò lè gé tẹ́ẹ̀ lè mú fún èèyàn kẹ́ fi ṣàṣejẹ tó bá ti kú ṣé bó ti kú lẹ́yìn kẹ́ pa wọ́n máa mẹ́rin wá wọ́n máa sọ yóò máa jọra wọn torí pé ṣètánì ti jọba lórí ẹ̀ inú tí ṣètánì ó sì kọ́kọ́ máa ṣe ni pé wa an taqulu ala Allahi ma ìtọ́lọ́wọ̀ ọ̀sán ni wọ́n máa sọ tọ́lọ̀ lẹ́nu. náà wọ́n wá fẹ́ bọ́ sí àwọn ọ̀nà wo ní ṣètánì máa gbà tí fi ọwọ́ rẹ̀ fi máa tẹ̀yàn. ọ̀nà mélòó mo gbé lẹ́ẹ̀kan 16 mo ti fẹ́ nu kankan bẹ́ẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kan ọ̀nà tó lágbára jù òun ni mo ń sọ lọ́wọ́lọ́wọ́ mo ti yà síbẹ̀ sísá ní gbà mú yàn ní alákọ̀ọ́kọ́ ad-da'watu ila shiriki wal kufr ìpalẹ̀ máa ṣètánì tọ́wọ́ rẹ bá fẹ́ tẹ̀yàn pé jẹ́ nkọ́kọ́ mú un ibi tí ọkọ̀ọ́kọ́ pè ọ́ lákọ̀ọ́kọ́ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àkọ́kọ́ ìdájọ́ kọ́kọ́ pè ọ́ lọ ni pé ṣẹbọ pẹ̀lú Ọlọ́run sẹ́rí tọ́badìjọ́ sẹ́rí gbogbo èèyàn pátápátá kọ̀sẹ́nìkan tí ì ní wàhálà níní ìṣòro níní kéèyàn ó fèsì challenges kéèyàn ó rí ṣòro bóyá ṣòro owó bóyá ṣòro àìrọ́mọbí bóyá ṣòro àlàáfíà bóyá ṣòro kọ́ ọmọ ríṣẹ́ bóyá ṣòro kínú lè rí ọmọ gbóná bóyá ṣòro kọ́ ọmọ róbìn bóyá ṣòro kọ́ ọmọ lọ́kọ ṣèyítánì ó gbàbẹ̀ wọlé yóò wá pè ọ́ lẹ̀ kan náà lọ́bi ẹ̀bọ
ẹ wàá sọ fún ọ pé o ní máa wọ̀rọ̀ yìí ràn àwọn èèyàn níbi àti ń ṣe wọn dọ́gbọ́n sí ni ìwọ náà dọ́gbọ́n sí tiẹ̀ ni tá a bá ń sọ pé yẹn ọ̀sẹ̀ bọ sẹ́rẹ̀ ní tiẹ̀ láti fẹ́ pè bọ́ fẹ́ kó yẹ yín dáadáa ẹni títí ń jẹ́ lẹ́bọ ọmọ ogun ṣètánì lòun láti lẹ̀ ìwọ tó jẹ́ mùsùlùmí gangan ṣètánì fẹ́ ṣe kí ni tá a bá ń sọ̀rọ̀ ṣètánì kèfèrí kan bá wí o torí ọmọ ẹ̀yìn ṣètánì lòun tẹ̀lé lẹ́jẹ̀jọ́ ṣiṣẹ́ gúrùpù kan làwọn jọ wà tá a bá ń pẹ́ ṣètánì fẹ́ kọlù yàn ṣètánì fẹ́ mú yàn ó fẹ́ mú yàn mùsùlùmí tí ń ṣẹ̀sìn mùmínì Ọlọ́run ló fẹ́ gbámú ibi tí o ti kọ́kọ́ gbá ọmú nọ́mbà 1 tí o kọ́kọ́ gbá ọmú lọ́bẹ̀ aṣíríkù billah ṣẹbọ pẹ̀lú Ọlọ́run yóò pè ọlọ́bí kọ́ lọ́sẹ̀bọ ẹ̀bọ tó wá yájú níbi táwa wà yìí tí kálukú ò rí lẹ́bọ mọ́ òun ni ájò ṣíṣe òògùn ṣíṣe ṣètánì ó pè yàn lọ́bẹ̀ tí nǹkan bá ti sí ọ gbogbo èèyàn máa gbọ́ onímọ̀ràn mọ̀ wò kíní yìí ràn sọ́ra àwọn afáyún náà ó níbi àti yanjú ara wọn ojú méjì láfi wọ̀rọ̀ yìí o ọlágídí o ìyá rẹ ò ní má bà tèmi jẹ́ o bàbá ò ní àwa la bí ọ nítorí ọ̀dà yìí la fi tọ́ ọ̀dà gbà irúkẹ́ wo ni wọ́n ké àkọ́kọ́ ló ti sáré ọ̀sán fún ni pé dẹ́dẹ́ bọ́ ẹgbọ́n tó lọ́wọ́ bá sọ náà Al-Qur'an ọlọ́ni kàmásàlì ṣèitán ọ̀rọ̀ àṣetánì ni ìdíkọ́ọ̀lá lil insani ukufur ntí ọmọ asọ fọmọ èèyàn ni pé ṣe kèfèrí falamma kafar fọmọ èèyàn bá ṣe kèfèrí tán kọ́ọ̀lù ṣètánì ọ̀sọ̀ fún pé inni bari'un minka èmi túwọ́ lọ́rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ìlànà bá ti yọ lọ bí kèfèrí tó bá ti ṣe òun ṣe tábà ilé yọ padà ni àkọ́kọ́ náà ló fi jásí pé gbogbo condition tó lè kọ́ wa ọ̀ gbọ́dọ̀ lẹ́lẹ́bọ̀ bọ́yá ò rí sí ọ̀ gbọ́dọ̀ lẹ́lẹ́bọ̀ bọ́yá ò tí ì rọ́mọ bí ọ̀ gbọ́dọ̀ torí ẹ̀ lẹ́lẹ́bọ̀ bọ́yá ò ríyàwó ní ọ̀ gbọ́dọ̀ torí ẹ̀ lẹ́lẹ́bọ̀ bọ́yá ò níṣẹ́ lápá ó dúró ní pé ṣe ìtàrí ò ní ṣe kíni kò nílò mí èmi kí ó lò pọ̀lẹ̀ ti sọ́ọ̀lẹ̀ kan ẹ jẹ́ sọ fún yín dáadáa ẹnìkan kan yìí fún yẹn ní nǹkan kan lẹ́yìn Ọlọ́run tọba wa lọ bá ṣe ìtọ́n ìkànnù méjì ni nínú kó fún ọ ní tó béèrè kọ́bọ̀ gbà lọ́dọ̀ Ọlọ́run ṣètánì ọbọ̀ gba nǹkan yẹn lọ́dọ̀ Ọlọ́run yóò wá fún ọ níjọ́ tó bá ti fún ọ kò sí tó fi bọ́ mẹ́ ọwọ́ náà Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ kí wọn náà bẹ lọ́n títí kọ́ wá ṣe fún ọ fún rẹ̀ àmọ́ ò ní lè ṣe sùúrù àmọ́ ṣètánì ti ní sẹ́lẹ̀ tí ó fi bọ́ gbà á mo ti pìtàn kan fún yín rí arábìnrin tí ọ̀rọ̀ ọmọ bí lọ́dún 9 àti 10 tọ́jú ẹlẹ́hà tọ́lọ̀mbà kọ́ ọmọ òórì ṣètánì ọmọ pè ọ́ pé ọ wá ṣẹbọ gbogbo àwọn èèyàn máa pè ọ́ yóò wá dàbí ọ̀rọ̀ gidi létí rẹ tọ́ ọ bá fi lè gbọ́ tọ́ ọ bá fi lè tẹ̀lé ọ tẹ̀lé ṣètánì lọ́nu àkọ́kọ́ ọ̀nà ṣètánì ń gbà múyàn ẹbọ pẹ̀lú Ọlọ́run ni ẹbọ tó sì lágbára jù lọ́dọ̀ mùsùlùmí lẹ̀ Yorùbá yìí lónìí ẹbọ ògùn ṣíṣe ni tí ó dàrú ẹnu ẹ̀yin tí ẹ wà ń bí àtàwọn kọ̀ọ̀kan àdìmọ̀sọ́ àtàwọn kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ ń bí náà ní ìṣògùn gbogbo àfáà ní ìṣògùn gbogbo olówó ń ṣògùn olóṣèlú ń ṣògùn oníjọba ń ṣògùn gbogbo wọn tí wọn ń ṣògùn pátápátá wọn kò dàrú ẹlẹ́bọ ni wọn ọ̀rọ̀ wọn ò dàrú ẹlẹ́bọ ni wọn bẹ́ẹ̀ abáyé ti lè jẹ́ ẹlẹ́bọ gbogbo sẹ́yọkù pátá yọ tẹ̀lé òun là kọ́kọ́ ọ̀nà ṣètánì ń gbà mú yàn ẹlẹ́hà yẹn Ọlọ́run ọkọ mọmọ ọdẹ yọdún kẹwàá kọlọ́run tó fún lọ́mọ ó sì ń tọrọ Ọlọ́run ò fún wọn tó báyìí ti lọ dí èsù lu tí wọn bá ti lọ tọrọ ọmọ èso ó sì bá wọn béèrè Ọlọ́run fún wọn lọ́mọ àwọn yàrá ń sọ fẹlẹ àpé mọdà àfa yìí lóhùn òyọ ọba tiẹ̀ jẹ́ àfa yìí ọba tiẹ̀ jẹ́ lọ tọrọ ọmọ ń di èsù ó bímọ lọ tọrọ ọmọ ń di èsù ó bímọ nígbà tí wọn kó bẹlẹ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ òjò gbádùn gbogbo obìnrin tó wà nílé ọkọ tí etí ìrọmọ bí Ọlọ́run bá bùn lọ́mọ tóbi bá wọlé ọkọ tí ọba ti bímọ gbígbà tí ìwọlé ọkọ ni inú dààmú ńláńlá ni ọ wà inú àmìwò ńlá ni ọ wà bọ́ba jẹ kò ní yó bọ́ wọṣọ kò ní yẹ yọ ọmọ ronú àtọ̀sán àtòrúpé sóhun ò ní bímọ ni
wọ́n bá tún wá kádàrá kó ti pọ́kọ́tọ́ fẹ́ ọkọ̀tọ́ lọ́n tó bò láṣìírí ni yóò máa rò pé kí ni tòun bì í kí ni rìsọ́ọ̀tì òun yóò wà ní wàhálà. obìnrin yìí bá rẹ̀ ń lùpọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn wa mú lọ di Èṣù nígbà tí ó máa lọ àfa ṣàdúrà fún ọbùsàǹtù fún ó ní kó fi bọ́jú bí wọ́n ti yọ sọ́hún di Èṣù lọ́kàn ká báyìí lórí ẹnìkan tó ga tó lójú kan tó nímọ̀ kan tí ń pè Ọlọ́run dákun wọn ti ń bọ̀ o èyí tó wà wájú ọmọ náà wọ Ọlọ́run ni ó ti fèrè balẹ̀ sí àyín èyí ó tẹ̀lé ọmọ náà rẹ̀ nítorí ìdí ọmọ bọ̀ òun náà fẹ́ dọ̀ ọmọ náà ni o ọmọ ní ti ń wá bàbá fún un lọ́mọ. ẹlẹ́yà wa gbọ́ pé òun lágbájá ọmọ náà lẹ́wọ̀ òun náà dọ̀ ọmọ náà kọ́lọ́hún ó fún un lọ́mọ á. ọwọ́ ni Ọlọ́run dákun ọlágídí kò fẹ́ wá dákunjọ wá òun lágídí bò òun ọlọ́mọ ó ní Ọlọ́run mọ̀jọ́ padà dákun èmi ń pèrò sínú ọwọ́ Ọlọ́run ni iná rẹ̀ ní ń pèrò sí kí náà ló ti kún ni ẹlẹ́yà wa ń gbà láwọn yẹn wá ń pè ẹlẹ́yà èdìlé léyìí má padà àwọn tí a bá ń pè wọn lọ bí wá ṣẹbọ pé ká lọlé aláwo ká lọlé ológun ká lọ gbá níjọ́ tó ọba sagídí pọ̀ lọ́nà wọn ni wọ́n ń di ọ náà ni nínú òwe táwọn èèyàn máa ń pa tí a fi ń bá àlùsùnà nínú jẹ́ wọn ò lẹni tájà bá lélélélé tí wọn ò rí mú bóso bá lélélélé tí wọn ò rí mú wọn wà lọ ti yọ lọ dá àlùsùnà pé torí kò ní í ṣèpalẹ̀ mọ́mọ́ ọwọ́ wa rí bi tẹ̀ ẹ́. ẹlẹ́yà yẹn ọ̀padà ńgbà tó lọ sí ojú ẹ̀ nínú ètò Ọlọ́run wọ́n ti kádàrá pé yóò bímọ tọ́ba lọ di Èṣù ń jọ òun náà Èṣù ọ̀bẹ lọ́n fún yọ ní kọ́lọ́hún bá wọn fún lọ́mọ kó wọn fún ọba yìí ti fún àtúnwọ̀ wọ̀ náà nínú ètò Ọlọ́run ọba wọ́n ti kádàrá ọmọ tọ́ba sùúrù tí ọbẹ̀ lẹ́yìn àwọn ọba ṣe sùúrù ni yóò lóyún yẹn sùúrù tó ṣe tí ọwọ́ adé di Èṣù mọ́ náà ọ̀padà wà lóyún yẹn náà nínú oṣù kan òun náà ó sì padà bímọ. sẹ́rí ntọ́lágbára jù tí Ṣẹ̀tánì máa gbà wọlé ọ̀nà ẹ̀bọ ni kálukọ́ lọ chẹ́kì ara ẹ̀ dáadáa pèsè ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì níbi ìdàkọ́kọ́ Ànábì wa Muhammad ó ní Ọlọ́run sọ fún un pé khalaqtu ibadi níjọ mọ dá wọn ẹrú mi mọ dá wọn hunafa'a kullahum gbogbo wọn pátá ẹni tó mọ ni wọn wa innahum atatihum shayatin èṣù lọ́wọ́ bá wọn fajtalatihum an dinihim èṣù ọ̀wà kó wọn kó nu ẹ̀sìn wọn èṣù kó wọn kó nu ẹ̀sìn gbogbo ẹni tó bá ti kó nu ẹ̀sìn èṣù ló kó èèyàn máa kírun tí ọ̀sẹ̀ sin o èèyàn sì máa gbààwẹ̀ tí ọ̀lẹ́sìn o èèyàn máa yọ sàká tí ọ̀lẹ́sìn o èèyàn máa lọ Mákà tí ọ̀lẹ́sìn o gbẹ̀n tí ń bá ń kírun tí ń gbààwẹ̀ tí ń yọ sàká tí ń bá ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kò lẹ́sìn o gbogbo yín tẹ́sí máa béèrè pé ìmáàmù tí ń bá ń pa wọ́dà tí ń bá ń sóògùn ṣé kẹ́ kírun lẹ́yìn rẹ̀ bó o kírun ò nírun o tọ́lẹ́yìn ẹlẹ́bọ ló ti kírun àfẹ́sìn tí ọba kàn ọ́ ní ọmọ sọ fún ọ pé ọba kírun lẹ́yìn oúnjẹ àlàbí kò nírun o nítorí bá mú ọ kírun ó tún kí torí èyí kírun lẹ́yìn kèfèrí kọ́lọ́wọ́n gbà á torí Ṣẹ̀tánì ti lo òun Ṣẹ̀tánì ti lò ó ti lò ó bí Ṣẹ̀tánì ti wá lóun bọ́ ọba tẹ̀lé wọ́n àdọ́mẹ̀ yìí ṣètọ́n ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ lọ́pọ̀ àti yọmọ bá wọn àwọn àti ẹ̀ lọ Ṣẹ̀tánì wá nìyí Ọlọ́run ni mo dá àwọn ẹrú mi wọ́n mọ́ Ṣẹ̀tánì yóò wá dé fajtalatihum an dinihim yóò kó wọn kó díẹ̀ sí wọn wa hurrimat alayhim ma ahlaltu lahum gbogbo tí mo wá pè ní aláàdì yóò sọ di haramu fún wọn gbogbo tí mo pè ní haramu yóò sọ di ẹ̀tọ́ fún wọn yóò wá ní wọn máa lọ lè ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run Ṣẹ̀tánì ni wọn máa ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run tèmi Ọlọ́run ọ̀ràn wọn lẹ́bọ̀ sí gbogbo ní tí a bá ti rí tí a bá ti ń ṣẹbọ Ṣẹ̀tánì ọwọ́ Ṣẹ̀tánì lọ́tẹ̀ àkọ́kọ́ nù ẹ dákun ìdí ń sọ yìí mo ti sọ̀rọ̀ kálẹ̀ kẹ́ máa dì mú mo ní Ṣẹ̀tánì kò díìlì pẹ̀lú kèfèrí gangan toro ti mélé yìí wọ́n ti parí ìtàbà ń pẹ́ Ṣẹ̀tánì ìwọ tó wà ní Islam Ṣẹ̀tánì fẹ́ kú ọkú òlóko ọ̀nà akọ́jọ́kọ́ gbọ́ ọgbà ní kọ́sọ́ ọ̀dẹ́lẹ́bọ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí Ṣẹ̀tánì ọgbà tí ọba rí ọmú tó ọ̀dẹ́lẹ́bọ torí pé yes ọbọ bí ẹbọ ṣètẹbọ mo ti kílíà mi ìṣẹbọ èmi ìṣẹlẹbọ alhamdulillah Ṣẹ̀tánì wá gbé ọgbọ ọ̀nà kejì ni pé yóò wá da wàhálà sí ọ lágbádá ọ máa ronú
ìrònú kí ni pé aha lódodo àṣẹ bọ̀ wọ́n sì ní a máa sin lọ́hùn sọ́lọ́ òun sì wà ní tòótọ́ ṣá àkú sin lọ́hùn náà ọ̀rọ̀ ò tóbi ìtàwọn tí ó sìn lágbájá sánú ọ̀rẹ́ mi ní ọ̀dà fún làkàṣègbè ọ̀dà fún èmi wá ń sin lọ́hùn gan-an ayé mi burú ṣètánì ọwọ́ àfihàn sínú ìrònú tó máa dá òtún ọlọ́run gẹ́gẹ́ ọ yẹ tẹ́lẹ̀ bọ́ o àmọ́ yóò sọ ọ́ sínú ìrònú ọ máa ṣe iyèméjì pẹ̀lú ọlọ́run ẹ dákun èèyàn tí ẹ̀mí rẹ̀ dàrú sọ́lọ́run tí ń bá ń sin náà sósìn dáadáa ìyẹn lè má ṣe bọ kò sóògùn kò soso kò sàjẹ́ kò ṣe gbogbo ntọ́jẹ mẹ́bọ àmọ́ kan rẹ̀ ọba ilẹ̀ sọ́lọ́ mọ́ ń kírun gbàwé àmọ́ yóò da lẹ́mi rú ọ̀nà kejì tí ó gbànú ni tọ́ba lé ọ bí ẹbọ tọwọ́ rẹ̀ ọ̀tẹ́ ọ yóò wá fi ọ sínú rònú tọ́ máa ṣe iyèméjì gangan nípa ẹ̀sìn tó ń ṣe pèsè ẹ̀sìn sì ní sá ẹ̀sìn tí ń ṣe tí ń burú fún mi ẹ̀sìn tí ń ṣe tí ìrí ṣe ẹ̀sìn tí ń ṣe tí ìlówó lọ́wọ́ ẹ̀sìn tí ń ṣe tí ìrọmọ bí ẹ̀sìn tí ń ṣe tí lèmi ń gbóná ẹ̀sìn sì lẹ̀ sí yí sá. Ànábì wa Muhammad ó ní yáàtì ṣèitọ́nù ahadakum fayaqula lahu ṣèitánì ọmọ abẹ́ni kọ̀ọ̀kan nù yín yóò máa wá sọ fún un pé man khalaqa kada tandele man khalaqa kada tandele yóò máa ronú bẹ yóò máa ronú bí pé man khalaqa rabbak ọlọ́run tá à ń wí gan tá ń dáhùn náà gan ẹ dákun ẹni wọn dáhùn sọ ọlọ́run àbí ọ̀dáhùn sọ ọlọ́run bẹ́ẹ̀ bá dúró ní pé tá ń dá sánmà ọlọ́run gángan fúnlẹ̀ gan tá ń dáhùn náà Ànábì ní fa'idha balaga dhalika níjọ́ tí yẹn bá bá ronú débi ọlọ́run báwọn falyasta'idh billahi walyantabi kẹ́ni ń yà sẹ́ a'udhu billahi kọ́sọ́jí ìtumọ̀ ẹni kọ́ ọ̀sẹ̀ tani fẹ́ ti kíni fẹ́ tẹ̀nu tọ́ba bọ́ bí ẹ bọ́ yọ máa dà ọ lẹ́mìírú ọ máa ṣe méjì sọ́lọ̀ gan fún rẹ̀ ọ̀rọ̀ di méjì ẹlẹ́kẹta tí ṣètánì máa gbà ọ̀nà kẹta tí ó gbà sórí tọ́ba di kọ́wọ́ tẹ̀ ọ́ níbi ẹ bọ́ ó di méní ọwọ́ àdẹ̀mí ẹ̀rú sọ́lọ́hún kò rí ìdàrú ọ̀sán gbà pé ọ̀sùnbìlà ìyẹn sì á pè ọ̀sọ́lọ́hún ìyẹn sì á pè ọ̀sọ́lọ́hún ọlọ́hún bẹ́ẹ̀ náà yọ wá dúró di ọ pé òní tẹ̀lé ọlọ́hún yọ takò pé gbogbo ọ̀nà tọ́gbà yọ máa di náà tọ́gbà tẹ̀lé ọlọ́hún ọ̀nà tọ́gbà tẹ̀lé ọlọ́hún yóò di yọ máa di kò ní jẹ́ ọlọ́hún tẹ̀lé Ànábì wa Muhammad wọ́n àtọ́fẹ́ sàlàyé fún wa ó ní inna shaytan ó ní shaytan qa'ada libni Adama bi atrukihi ó jókòó kalẹ̀ báyìí indodo ma Nabi Adama gbogbo ọ̀nà tí ó bá gbà ó dóde pé ìmọ̀ òbí tó gbà fa qa'ada lahu bi tariqil Islam ó lóṣòdì pé ó ní jẹ́ mùsùlùmí tó bá fẹ́ Islam original Islam ṣètánì ó máa sọ fún wa pé tuslim ṣé ọfẹ́ ṣe Islam àbí wàtàdàrú dínaka wà dínà àbáyíká wà àbáyí àbáyíká ṣé ọfẹ́ ṣe Islam àbí ẹ̀sìn bàbá rẹ bàbá rẹ bàbá kẹta ó filẹ̀ àbí ó filẹ̀ ọmọ àlọ́kùn ṣe Islam àwa nísìn lọ́dọ̀ wa ń bí nísìn Islam ọ̀dọ̀ wa náà tẹ̀tẹ̀lẹ̀ kì í ṣe Islam gidi o ṣe mọ̀ bẹ́ẹ̀ àbí ọ̀dà yín lójú bẹ́ẹ̀ kò sí ẹ má dààmú ara yín kò sí díẹ̀ tó kéré gan nínú àwọn àfáàsà náà láàkà tí ìṣẹ̀lẹ̀ tí ò wọnú ẹbọ óbìdó níta ń sọ̀rọ̀ yìí nísìn bẹ́ẹ̀ lórí bá wá dọ̀ mí tí n bá ń bá a sọ̀rọ̀ pé sọ́rí gan yóò wá ní kí lẹ́yìn sọ yìí mo dọ́dọ̀ Sheikh lágbájá wọ́n ṣiṣẹ́ fún mi mo dọ́dọ̀ làkàṣègbè ó dá mi lóhùn ọ̀dọ̀ dọ́là ó ní tó ṣe kọ́dà bàbá kan níbi báyìí bàbá mi báyìí kó tó di pé wọ́n kú lójú ayé wọn à ń débẹ̀ wọ́n ń dá wa lóhùn sẹ́wọ̀n pé ọ̀rọ̀ yẹn ti da ìmánì rú ń sọ fún ọ pé ẹ̀sìn tí wọ́n mú ẹ̀sìn Islam gidi Islam bàbá ṣètàn náà máa sọ fún ọ pé tọ̀ ṣé ńgbà táyì rẹ wá ń bàjẹ́ ní làákàyè rẹ ọ̀sọ́ fún ọ pé báwọn bàbá ti tó lóòótọ́ tiẹ̀ náà àwọn àbáyé òfin kan yìí sí ìwọ náà má fi sí ṣètàn nìyẹn máa sọ bẹ́ẹ̀ fún yẹn
anabi ní tí ọba wa rí gbámúlọ́ náà bẹ̀ wọn kọ́ àdáláwo bí tariqil hijra faqal ṣètánì àwọn alóso di pé ó ní ṣe hijira sẹ́mi pé n táà ń pè ní hijira òun lẹni tó yẹ gbogbo ntọ́lọ́hún sí léèwọ̀ lódì tọ́bọ́ síbi ntọ́lọ́hún fẹ́ hijira nù ni anabi fi ní fal hijratu man hajara ma harrama Allah hijira gbogbo ntọ́lọ́hún sí léèwọ̀ ẹni ọ̀yàn lódì tó ṣe hijira tẹ́ni wọ́n bá wá yarí pé òun ó ṣe hijira òun gbogbo ntọ́lọ́hún sí léèwọ̀ òun ó fi lẹ̀ ẹ̀rọ ni o tún wá jòkó de fi tariqil jihad pé ó ní ṣe jihad tọ́ba fẹ́ lọ jihad ṣètánì àwọn àgbà fún pé ó lọ jihad ó fowó rẹ lẹ̀ ó fẹ̀mí rẹ lẹ̀ ó máa wá lọ jà wọn wà pa ọ́ tí a bá wá pọ̀ tán ẹlòmíì ọ̀fẹ́ yàwó rẹ àwọn tí ọ̀bọ títí ọ̀bọ pínwó bẹ́ẹ̀ bá wá ní rárá ṣètánì ni tó lè dànù tọ́ba fi lọ jihad ìgbà wọn anabi wa ni bẹ́ẹ̀ bá di jáde bẹ́ẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé bitọ́ parí sínú ni kéèyàn lọ jihadu tí a bá fi wá lọ jihadu wọn pa sọ́hun ni ọ̀darí wálé ni anabi wa ni yọ wá di Janna ẹ dákun ẹni tí ó jẹ́ ẹ̀mí ẹ̀ lógun débẹ̀ yóò múra bí òní múra kò sọ́nà tó gba ṣètánì ojú kò di o sọ́nà tó gba ṣètánì ojú kò di o gbogbo sẹ́ẹ̀rì pátá ó ṣe Islam oríjìnà ni ó yàn sẹ́ẹ̀ búlódì ni ó máa ṣe sẹ́ẹ̀rì ni ó lọ jihadu ni ó ṣe sàárà ni yóò lọ sóti ọ pé òní ṣe é ọ̀nà kẹta nù ni ẹ bá wọn náà Al-Qur'an ṣètánì sọ pé ní thumma la'atiyannahum min bayni aydihim èmi ṣètánì yìí máa fèsì wọn báyìí wa min khalfihim yìí máa yọ sí wọn lẹ́yìn wa an aymanihim yìí máa yọ sí wọn lọ́tún wa an shama'ilihim yìí máa yọ sí wọn lọ́sì fala tajidu aktharahum shakirin ìwọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ní dọ́ màmá pé wọ́n fẹ́ ṣiṣẹ́ rí kan ṣètánì ó dúró tí ọkọ̀ òní sí ni ẹ máa ṣàkíyèsí tabala fẹ́ gbowó jọ nísinsìnyí jọ mẹ́jọ o a ṣe donation o kí làwọn yóò ṣe ṣètánì ló lé wọn yọ ronú ni pé owó tó ń fẹ́ fi rẹ́ǹtì ilé owó tó ń fẹ́ dà sí bísínẹ́sì owó tó ń fẹ́ san oṣù kọ́ ọmọ wọ́n tún gbà lálùkọ́ alọ́njọ́ mẹ́ẹ̀ẹ́dógún kò sí ní tó ṣe ṣètánì ni bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ ṣiṣẹ́ eré ṣètánì olùdóṣòtì ni pé òní ṣe kínní òní ṣe ó di mélòó àkọ́kọ́ ṣíríkù ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa dáwùtù ẹlẹ́ẹ̀kẹta wà ní kọ́mọ̀jì ó ṣe kínní ọ̀nà ẹlẹ́ẹ̀kejì sani ń gbà mú yàn ṣètánì ọmọ agbọ́ níyànjú pé kọ́ máa ṣẹ̀ṣẹ̀ wọ́n gbọ́ níyànjú tí ọba ṣètánì ọ sọ fún ọ pé kínní ó túbá lọ́lẹ̀ yá rìbá èèlò ní interest 22% tó bá dáwó yẹn síbẹ̀ tábà fi lóṣù mẹ́ta ọkọ̀ fà ẹ̀ ọwọ́ àtúbà ó ṣe sàdákà ọkọ̀ mọ́sálásí ṣètánì ọgbọ́n yànjú pé ọmọ yìí máa tẹ̀lé kí láti jọ yìí kọ́sẹ̀ kan yìí débẹ̀ ṣètánì ọgbọ́n yànjú gbogbo sẹ̀sẹ̀ pátá kò rí ọmú mi ṣíríkù ọ̀dà òtún ọlọ́mọ tọ́ba fẹ́ ṣe dáadáa ọ̀njà lógún ń ṣe tọ́ba wáyá yọ̀ wá sí ẹ̀ṣẹ̀ lọ́sọ̀ fún ọ ọmọ arẹsẹ̀ bí ẹni pé tí n bá ṣe yín padà túbá ọ̀nà kẹrin tí ó gbà mọ́ ọ̀nù pé tí n bá ṣe yín padà túbá tí n bá ṣe yín padà túbá ọ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ sẹ́yìn ti pẹ́ nígbà tí wọ́n ní kádámù ọmọ jèso kí ọlọ́run wí ọlọ́run nífa wọ́sowọ́sọ ilayhi ṣèitán ni wàá lọ dàrú èrò yìí sí ilé mi qala ya Adam ṣèitán ni wàá sọ wá dámà pé al adulluka ala shajaratil khuldi wa mulkin la yabla Adama jẹ́ ń júwe igi kan fún ọtọ́ ọba ti jẹ́ òní kú mọ́ ọláàrin òsì ní tábà ọba ti jẹ́ fa akala minha ṣètò Adama àtàwọn ọba lọ jésù ẹ dákun sọlọ́wọ́n ti ní wọn má jẹ́ tẹ̀tẹ́lẹ̀ sẹ́bọ̀lọ́ ti kìlọ̀ fún wọn kí wọ́n má jẹ́ ṣètánì wa lọ ṣe iṣẹ́ yẹn lọ́sọ̀ fún wọn ọ̀dà wàhálà sí wọn lẹ́mìí wọn fi wá lọ jẹ́ ìwọ náà kò sọ́gbọ́n ọ̀dà gbogbo sẹ́ẹ̀bù ṣètánì ọmọ ṣe lọ́sọ̀ fún wọn tọ́ọ̀mà rí bí iṣẹ́ rí tọ́ọ̀mà rí bí iṣẹ́ rí ẹlòmíín náà padà di pèsè ẹbú ni tọ́ba ti kó síbẹ̀ tako nílé padà má ṣẹ̀tánì ni yóò máa pè ọ́ lọ bí kọ́ lọ lè ṣe lọ́wọ́ ọba àlekè ọlá yóò máa pè ọ́ lọ ṣẹ̀tánì máa pè yàn lọ́bẹ̀ ó di mélòó jẹ́ máa ẹlẹ́ẹ̀karùn-ún ṣẹ̀tánì yóò máa wá pè ọ́ lọ bí ibi sìnà ọ̀nà ṣẹ̀tánì nígbà tó lágbára jù pè ọ́ lọ bí sìnà sìnà wọn méjì wá ni bí o ti pọkùnrin lọ ọ̀tọ̀ bí o ti kóbìnrin lọ
ọ̀tọ̀ yóò pa àwọn obìnrin lọ bí kí wọ́n máa lọ wọṣọ òhò yóò wá pọkùnrin lọ bí kọ́ máa wò tẹ́mi rè wọ̀ tí ẹ bá wo ìgbà tí Ádámù àtàwọn awùjẹ sọtàn jọ sí tí wọ́n wá lé wọn bọ́lẹ̀ láti jẹ́ náà Ọlọ́run wa ní fa waswasa lahuma ṣaitan wá dẹ̀ mí wọn rú liyubdiya lahuma ma uriya anhuma min sawatihima nítorí kí wọ́n lè rí òwò tí wọ́n fi pamọ́ fún wọn tẹ́tẹ́lẹ̀ Ádámù wòrà wà wù lóbìnrin rí àwa wòrà Ádámù lọ́kùnrin rí wọ́n dẹ́sàlẹ̀ báyìí dé tí wọ́n ríra wọn hù Ádámù wọ ọ̀dọ̀ àwa wọ ọ̀dọ̀ Ádámù wọ́n rí pé nǹkan tó wà ń bẹ yàtọ̀ síra wọn ara wọn sì mọ́ fúlẹ̀ kan náà. Ṣaitan yóò wá pa àwọn obìnrin lọ bí kí wọ́n máa rí òhò yóò wá pọkùnrin lọ bí kí wọ́n máa wo òhò obìnrin inú sẹ́ Ṣaitan ṣe ni kò sí bí mẹ́rin rẹ ti lè pọ̀ tó ní sísìn tọ́ ọ bá múra tọ́ ọ bá lóbìnrin tọ́ yáàyì tọ́wọ́ wọ̀kúwọ̀ tọ́wọ́ àtún wọṣọ tọ́ yọ bí igbá àyà bí ọyàn rẹ̀ lókè báyìí tójú rẹ bá wọ bẹ tọ́ ọ bá pé lọ́kùnrin ìrònú rẹ yàtọ̀ ìrònú rẹ yàtọ̀ àwọn ọkùnrin náà tí ò sí mánì fún tí a bá ti róbìn wọn wà aranjú ojú wọn ní kó mẹ́bọ̀rọ̀ Ṣaitọ́nì ni ìyẹn jẹ́ mú mi ní òde bẹ́ẹ̀ ìyẹn jẹ́ àfa òde bẹ́ẹ̀ ìyẹn jẹ́ ní Ọlọ́run òde bẹ́ẹ̀ tí wọn bá ti mú bí ẹbọ tí wọn ò rí mú tí Ṣaitọ́nì mú níbi kọjá òtún Ọlọ́run tí ò rí mú ọwọ́ á mú níbi kọ́ máa gbé gidi kọ́ máa sí lọ́hùn kò rí mú tẹ́lẹ̀ kẹrin ọwọ́ á da ẹ̀sẹ̀ sí lágbádá ntòkù tí ó dẹ̀ sí ní òhò kọ́ máa wo òhò yọ máa wo òhò yọ máa wo òhò ni yọ máa wo. Ànábì wa Muhammad njọ tí ó lọ sí Mínà ọmọge ọba ọyáyì púpọ̀ ọmọge wọn ń bi Ànábì yẹ pé ya Rasulallah bàbá mi ti darúgbó ó sì lóun fẹ́ ṣáájì bàbá mi ọ̀wá lè gun rànkún mímá ó ti lẹ ṣé mo lè bá ṣáájì yẹn Ànábì wa ni a tí bàbá rẹ bá jẹ gbèsè sí òní bá sán ni lọ́wọ́ bá sán Ànábì níbo tí lóun fẹ́ ṣáájì òun bá ṣáájì arákùnrin kan wá dó lẹ́gbẹ̀ẹ́ Ànábì ń jẹ́ Al-Fadl ibn Abbas obìnrin yẹn yá yìí kò bójú sábẹ́ Ànábì ní Fadlu lọ́ba aranjú mọ́ ne bá ń wò Ànábì tí wàá ní kó Ṣaitánì ti kó sí ní Ànábì wa fọwọ́ wojú rẹ̀ wá rẹ̀ báyìí Ànábì mójú rẹ̀ wá má wò má sábẹ́ tó wà bẹ́ẹ̀ wá ní ya Rasulallah gbàtó bìyẹn kan kí ló yẹ tó fọwọ́ da ojú Al-Abbas bolẹ̀ lẹ́ẹ̀kan Fadlu bolẹ̀ lẹ́ẹ̀kan Ànábì níbẹ̀ ni Samari ni Fadlu ọmọgelele yìí wọ́n sì wá ń wọra wọn Ṣaitánì ó sì kẹta wọn Ṣaitánì ó wọlé sàrin wọn bí ẹ ti ń wọra wọn yẹn ti lágbára jù inú ọ̀nà Ṣaitánì ń gbà mú yẹn nu sórí tó wo tọ́kàn rẹ̀ ọba tán lára rẹ̀ tó ọba rí mi ọwọ́ àṣẹṣì náà ìmọ̀ràn jùmọ̀bìnrin kóbìnrin náà máa wọ òhò ọ̀nà karùn-ún ni Ṣaitánì ń gbàgbá yẹn mú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà Ṣaitánì ń gbà mú yẹn ifsadu dhatil bayn kí a máa dà ní àwọn èèyàn rú ẹni Ọlọ́run ní ọ́ ò ń ṣe ìbádà ọ̀sẹ̀bọ ọ̀sẹ̀gbá ọ̀sàwó tẹnìkan bá dé ọba rojú ẹnìkan fún ọ pé kò fẹ́ràn rẹ kò sí gbá kò sàwó kò sí nǹkankan ìwọ́n náà bá gbà pé èmi náà ti ń fura sí tipẹ́ lọ́ba kọjú ìjà sẹ́ńtì àròjọ rẹ fún Ṣaitánì ò rí gbogbo bẹ̀ wọ́n mú ibi kọ́ máa báyàn jà ló ti mú ọ ló fi jásí pé tá a bá pèèyàn láàfáà nínú ẹ̀sìn yìí wọn bá níjà tí wọ́n máa jà má àfáà tí máa ń bá ogun ẹ̀já ń jojúmọ́ Ṣaitánì nílò ẹ bá ti rí àfáà kan tó bẹ́lẹ̀ yìí jà tó bá tọ̀ ń jà tó bá jẹ́ òun jà nọ́ọ̀nà Ṣaitánì ń gbà mú mú mi ní òun ni kọ́ máa báwọn èèyàn jà káàkiri Ọlọ́run dẹ̀ sọ pé innama yuridu Ṣaitanu an yuqi'a bainakumul adawata wal baghdha'a fil khamri wal maisir Ṣaitán ó fẹ́ lò yìí kẹ́ ẹ máa jà kẹ́ ẹ máa dà nǹkan rú ẹni tí bá ti ń jà sí ń dà nǹkan rú káàkiri Ṣaitánì nílò odi mẹ́fà ẹlẹ́ẹ̀kejì ó lè máa kírun irun rẹ̀ lè balance àwẹ̀ rẹ̀ lè balance ó lè má ṣẹbọ ó lè má ṣiṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n Ṣaitánì ó wá gbọ́nà míì mú ọ ò ní ṣe díkìrì mọ́ èyí ń wá pọ̀ lọ́dọ̀ Ahlus Sunnah wal Jamaa
àwọn yẹn ṣe díkìrì o kò sẹ́nìkan kan nù yín tó lè sọ pé òun níjò kó àdúrà ó kéré nù alùsùnà ẹ bá pèèyàn ní mùsùlùmí ní ààyè fún díkìrì ni kí là ń pè ní díkìrì ìrántí Ọlọ́run ìrántí wa pọ̀ lẹ́sìrìsì sórí kó jòkó kó máa tìláwà ìrántí Ọlọ́run kan ni kó jòkó kó ní àsìkárù tọ́ka láàárọ̀ tọ́ka lérọ̀lẹ́ ìrántí Ọlọ́run kan ni kó jòkó kẹ́nu rí ọmọ dákẹ́ kó sá máa wí nǹkan kó máa wí nǹkan ìrántí Ọlọ́run kan ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní èsì ìrántí ṣètánì nílò wọn ọba ti lé ọmọbi tó lé ọmọbi yọ wá tí ọtí bí kọ́ ọmọ ti díkìrì wọn Ọlọ́run sì ni wà man a'rada an dhikri fa inna lahu ma'ishatan daqqa wa nahshuruhu yawma al-qiyamati a'ma qala lima hashartani a'ma wa qad kuntu basira laqad atatika ayatuna fanasitaha fa kadhalika al-yawma tunsa sẹ́ni bí ọba ti díkìrì ma kò sí èméjì ṣètánì nílò ló fi jásí gbogbo wa pátápátá agbọ́dọ̀ lọ lè mójútó díkìrì gbogbo àwọn afáwa àgbà táwa abásáyé mọdọdọ bùnbàs yọ tẹ mẹ́rin sẹ márùn mọdọdọ bùnbàs bí iṣẹ́ ti bá jòkólẹ báyìí fóònù bíi mẹ́ta mẹ́rin lọ́wọ́ wájú bàbá tí bá ti ń rìsífù kọlù yìí tí ń dáhùn fatuwa eléyìí ọmọ ríngì wọn ò gbé wọn ní ṣe wù ń bọ eléyìí ọtún máa ríngì wọn tún ní ṣe wù ń bọ àwọn mẹ́ta mẹ́rin mẹbẹ tí wọn bá gbé bá ti á ṣe kan tán yóò tún gbà kan yóò tún dáhùn gbà kan yóò tún dáhùn tọ́ba wa ya tí a bá fẹ́ jẹun wọn nìkan yọ àwọn tẹlifóònù yẹn sẹ́kẹ́ tí a bá ti yọ tẹlifóònù tí a bá ti mọ kalẹ̀ báyìí yóò máa kò ní wọlé mọ́ àwọn tẹlifóònù tí a máa ń gbé kalẹ̀ tí a bá ti yọ eré ẹ̀ kalẹ̀ báyìí yóò máa yẹn géèjì lọ́hùn ṣéèkì fẹ́ jẹun nù táìmù tí wọ́n fi wá gbóúnjẹ báwọn ẹnu bàbá ò ní dákẹ́ wọ́n wá bí ẹni tí wọ́n ti gbé bàbá ń bá yín sọ̀rọ̀ ó ní bàbá ò sọ̀rọ̀ bàbá ń tẹ díkìrì ni láti Riyadh lọ Jeddah tí wọn ó lò bíi 10 hours ó ní bàbá ò ní dá ahọ́n àwọn ti lẹ̀ nítorí àzikiri sáwà ń ṣe bẹ́ẹ̀ ẹni tí ń zikiri nù wa o kẹ́ ẹ má jẹ́ kí ara yín ọ̀rọ̀ káhàn yín ọ̀rọ̀ fún díkìrì ó lè má mú ọ níbi irun ó lè má mú ọ níbi sìnà ó lè má mú ọ níbi àwẹ̀ ó lè má mú ọ níbi sẹ́ẹ̀rì ó lè má mú ọ níbi sàárà àmọ́ yóò mú ọ níbi kọ́kàn máa ṣàròyé kí oníṣẹ́ zikiri ó máa ṣàròyé káàkiri ó máa ṣàwádà lóòótọ́ ìrun dọ́gba àwẹ̀ dọ́gba sàká dọ́gba ó ṣe sìnà ó rìn òhò ó ṣe nǹkankan àti kìrì tí òjò ṣe òun náà ó mú ọ náà nù ọwọ́ rẹ̀ tẹ̀ ń bì kan náà nù bọ́wọ́ abọ́ ó múra. inú ọ̀nà ṣètánì tó ń gbà tẹ́lifù sọ̀láàtì awi tàháwò níbí à. ẹlòmíì múmìnì ni àkídà rẹ̀ yanjú kọ́rẹ́ntà àkídà rẹ̀ bá ti yanjú múmìnì ni ṣùgbọ́n kò ní máa kírun àbí kọ́ máa fi irun ṣe fàájì yóò múnu láwàdà yóò mú nífàájì láì nídìí kan tí sẹ́rí àgbà wọlé tí ò ní jẹ́ kírun anabi wa Muhammad nínú hadisi tí Abu Hurairah wa al-baghdha fil khamri wal maisiri wa yasuddakum an dhikrillah wa anis salah shaytan yasuddakum an dhikrillah yóò máa dìyín lọ́wọ́ kò ní jẹ́ ṣe dhikr wa anis salah kọ́wá ní jẹ́ máa kírun fa al antum muntahun ẹ lọ lè jáwọ́ fa al antum muntahun ẹ lọ lè jáwọ́ ọlọ́run ò béèrè pé ṣé ti jáwọ́ láti sábò lera gbà wá anabi ní idha nudiya bis-salah tí a bá ti pinnu báyìí tí a bá ti pinnu adibara shaitan yóò kẹ́yìn síyàn yóò kẹ́yìn sí báyìí yóò kẹ́yìn. àtàdín ọba tí wàá kẹ́yìn síyàn yóò máa wá pariwo àtẹ̀tàn yóò máa pariwo sẹ́láriwo tí ń pa òun kọ̀fẹ́ kọ́ gbọ́rùn tí wọ́n ń pè ní kìí ṣe pé yóò máa pariwo tó máa gbọ́rùn rẹ̀ ó bísí náà ni bóyá ó bísí pẹ̀lú ọjà bóyá ó bísí pẹ̀lú mítínì bóyá ó bísí pẹ̀lú ìyàwó bóyá ó bísí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe. àsìkò tí wọ́n ń pè ní lọ́wọ́ ni wọ́n máa nájà lọ́mọ lọ lọ́mọ bọ̀ ó tiẹ̀ ní rántí pé wọ́n ń ṣe kí ni ariwo ṣe táyìn pa sí ọ náà nù kì í ṣe pé yóò máa pariwo tó máa gbọnú máìkì èyí nǹkan wí yóò wádìí wọ́kàn fún ọ tí ò ní kí o lísìn sínú tí fàyídà kọ́dọ̀ àdán tí a bá pè ní tán akabala ṣètàn yóò mójú kó o ti parí sí eléyìí hàn fàyídà tó wìbà tí a bá tó ti gbẹrun dúró adébàlà yóò tó bẹ̀rẹ̀ sí lára rẹ̀ fàyídà kọ́dọ̀ tẹ̀sí wìbà tí a bá ti jọ Allahu akbar tí ń kírun lọ́pàdà tán ṣètàn yóò tó parí sí yóò tó pọ̀ sí débò ọjọ́ ìrun hátà yóò tẹ̀ra bẹ́ẹ̀ nílẹ̀ mari wà kò ní jẹ́ ọ̀nà tí kò kírun tí a bá ti gbẹrun dúró tán yóò gbà wọ́n lágbé kó ń bí irun bó ti máa ṣe nù ní títọ́ mi yóò fi wá rí pé a irun mọ̀ tí bò wọn ọmọ kí jàmá
tí ó bá fi lè rí jẹmọ́ kí tó bá fi lè tẹ̀ àti san padà ó tún wá lágbára bẹ́ẹ̀ bá ti dàbáwọn ọwọ́ ṣètánì ti ń tẹnu kọ́ máa tíráì láti pèrè ẹ̀bọ̀ padà. ìyàwó Aisha radiyallahu ta'ala anha sẹ́ẹ̀rí ẹlòmíì náà tí a bá ti pinnu yọ́lọ̀ kírun ṣètánì ó túlẹ̀ ó rí ibi jàbọ́ lọ́wọ́ ọ̀run tọ́ba wá dé ìrun ṣètánì ó gbà mú padà ṣètánì ó nà ó hí padà ń bí irun. arákùnrin kan wá bá Nábì wa Muhammad ó ní kó n bá ti ń kírun àyà Aisha lọ́gbà wa òun máa wo bí wà wọ́n níbi irun ẹ bá ti kírun dé Allahu akbar. Anabi ni ṣètọ́nì ni ọ wá jí díẹ̀ nínú rẹ̀ ni ṣètánì wá jí díẹ̀ nínú rẹ̀ ni kò ní jẹ́ nù wọn lọ lálàáfíà yóò jí díẹ̀ mbẹ́ pé wọ́n bá kírun yìí tó bá pé dáadáa rẹ̀ pọ̀ àfi ká má jẹ́ kó yóò jí díẹ̀ mbẹ́ ṣètánì ní yọ̀ǹda rẹ̀. ìkẹsàn ṣètánì ń gbà múyàn al-iftira'u ala Allah èyí wọn wá pọ̀ sọ́dọ̀ àwọn afa ìmọ̀ wa kúrọ́ mọ́lọ́hún kí ni tó máa kéèyàn máa kúrọ́ mọ́lọ́hún gbogbo ntọ́lọ́hún ọ̀sọ́ pátápátá wọ́n máa wá fi tì sọ́dọ̀ ọlọ́hún ìtú alukur'an ìtú sunna nabi bọ́lọ́hún ti tú nǹkan ẹ̀ tá nabi ọgbàlérò kéèyàn máa tú irú ẹ̀ ṣẹlẹ̀ bí ọdún mẹ́rin sẹ́yìn lẹ́kọ̀ọ́ yìí tí gbogbo àwọn afa ẹ̀sìn tí wọ́n wọ wàhálà pẹ̀lú ọ̀kan nínú àwọn tá ń pè láàfa tí wọ́n túmọ̀ hijab tìlú dàrú gbogbo yín lẹ́rán tí ń gbà náà lọ́hùn abẹ́ẹ̀kọ́ ni kò síyèméjì nínú ọ̀nà ṣètánì gbà mú yàn òun ni al-iftira'u ala Allah kéèyàn wá kúrọ́ pé ntọ́lọ́hún wí ni tọ́lọ́hún wí bẹ́ẹ̀ kéèyàn padà parọ́ mọ́lọ́hún pàtẹ́yìn bá sọ pé tọ́lọ́hún bá ń sọ̀rọ̀ ìjáàbù náà al-Qur'an ìtọ́gbà lérò pẹ̀lú ẹni gàgá awẹ̀rẹ̀ kìí ṣe kómi lo jàlibáàbù àbí kọ́ da nǹkan bójú ọlọ́run nídìí èyí hùn bẹ́ẹ̀ yà bá wọ sùpàgẹ́tì náà ìjáàbù náà nu síbẹ̀ kọ́ ni àbí mo kúrọ́ ni onígàgá ní jẹ́ jáàbù kìí ṣe aṣọ tí wọ́n ń dà bójú ó sì ní àwọn tí wọ́n ń bójú eruku pọ̀ ní Saudi ìsì ń káyà alukurani ń káyà wọn jáná sí abẹ́ẹ̀kọ́ ni ó ní gbogbo àyà kurani tó sọ̀rọ̀ jáàbù lòun ó tú kó wọ́n jẹ́ oyè yín ìsì ń tu ìsì ń ká ìsì ń tu ń tu lọ́bì fẹ́nu rẹ̀ táwọn òmùgọ̀ náà ń sọ pé náà ń sọ̀rọ̀ náà nàṣẹ tá a lè gbé gbàyànmú ọ̀nà kanu àpò jókòó báyìí tẹ́rì láfa yóò máa wí tọ́lọ́wọ́ wí yóò tún wá láyà al-iftira'u ala Allah kéèyàn láyà pẹ̀lú ọlọ́run kọ́ máa hun àdàparọ́ mọ́lọ́run kò sí èméjì ṣètánì ló ṣe kí ni ńlọgbàmú àwọn sálàf rahimahumullahu jami'an tí a bá ti fatiwa sí wọn máa sunkún ni tí a bá ti fatiwa sí lásán ó bu ẹkún ni Abdallah ibn Abbas àwọn ọmọ ogun lógun láyé àwọn sahaba àwọn tábìlì lọ sógun wọn wá nídìí obìnrin ọwọ́ ní kí wọn lọ sí nìkan olùmọ́tẹ́ àfi tí wọn bá ti stop rẹ̀ làwọn yẹn bá ní Abdallah ibn Abbas ti paasi fatiwa nìkan olùmọ́tẹ́ àpadà ó ti lọ́ọ́ da ká máa ṣe o Abdallah ibn Abbas jáde ló bú sẹ́kún ó ní ìyìn wí ju bá nẹ́bi ti wí ń jẹ́ òní lọ látò ní lọ́yìn tó wúrò ẹ̀ mọ́ tálíkì àmọ́ ọlọ́run èdè o haramu ní tálíkì àmọ́ ọlọ́run èdè o haramu ní o sábẹ́nu ó sì sọ lásán ó pè bọ̀ gbogbo àwọn afẹ́sìn ní a máa ṣe tààrà ọjọ́ àti pé mo wí yìí wí mọ́ mo wí yìí ń jẹ́ òní ètò wí mọ́ èyí bí mo ti ṣe fatiwa rẹ̀ ètò wí mọ́ láti lè fi tún àṣìṣe rẹ̀ ṣe sẹ́ẹ̀mà pé nítorí wọ́n á láyà tó jòkó tó wé láwà ní tí wọ́n sọ gbogbo ntọ́lọ̀ wọn ọ̀sọ́ sọ́lọ̀ lẹ́nu gbogbo ntọ́ nàbí ọ̀sọ́ sí lẹ́nu ní subhanallah ọ̀nà tí ṣètánì gbàgbà mú nù ṣètánì gbọ́ nàbẹ̀ ń gbà mú àwọn sàbẹ̀ tó bá fẹ́ gbà wọn mú wọ́n ń jàbọ́ tọ́ gbogbo ntọ́ bá gbà mú bẹ́ẹ̀ kọ́ lọ́njọ́ rí bi jàbọ́. nínú ọ̀nà kẹ wá ṣètánì ń gbà gbàyàn mú òun ni at-tahakum ila taghut kéèyàn máa fi ń tẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ṣègbésí ayé atahakum ila taghut òfin tí èso fi ọlọ́run kéèyàn máa fi ṣègbésí ayé kínú rí ọmọ wa dùn pọ̀ wà lábẹ́ democracy ṣètánì lọ́gbọ́ mú bá a ti lo democracy yìí ó yẹ ká wà nínú ìbànújẹ́ pé ààrí tíra ọlọ́run àti sunna nẹ́bì ààrí fi ṣèjọba
tínú rẹ bá fi lé ń dùn pé abẹ́ democracy la wà democracy wà òkè àṣẹrí àti ẹ̀ ti le jù èwo là ń géwọ́ gẹ́sẹ̀ òfin ká máa géwọ́ igan wàhálà ni ká kó máa lo democracy yìí irú ẹni bẹ́ẹ̀ ṣètánì ti gbà mú ó lè máa kírun ó lè máa gbààwẹ̀ àkídà rẹ lè dáa ìròrí burúkú ṣètánì fi sí lérí òun náà ọ̀nà kátó gbàgbé òun náà múnú bá a ti ń kàkàlẹ̀ yìí nísìnyí ẹni tí wọ́n fẹ́ bọ́ ń bẹ̀ kiri ẹ̀rù mi ẹ̀rí pọ́nlá kìdá onígbà ọ̀làwò tẹ́ bá tẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn sí ńgbà mi ntí ọmọ ọ̀sẹ̀ lẹ́ẹ̀ máa wọ pẹ̀lú àdúrú gbọ̀n yìí pẹ̀lú ṣòkòtò rẹ tó fò yìí ló tún wá ń jà pé democracy dáa wọ́n ń jà fún democracy yóò sì máa rí nǹkan kan mú wá nú ẹ̀rí yóò máa rí nǹkan kan mú wá. ọlọ́ni alam tara ila alladhina yas'umuna annahum amanu bima unzila ilayka wama unzila min qablika yuriduna an yatahakamu ila at-taghut wa qad umiru an yakfuru bihi wa yuridu ash-shaytanu an yudillahum dalalan ba'ida. ọlọ́ni orí abóorí ni àwọn tí wọ́n máa rò fáwọn jẹ́ mùmínì pẹ̀lú ntá sọ̀kalẹ̀ fún wa nẹ́bí àti ntá sọ̀kalẹ̀ ṣáájú rẹ̀ tí a bá wá fẹ́ yanjú ọ̀rọ̀ wọ́n máa lọ yanjú ọ̀rọ̀ pẹ̀lú ìjọba kèfèrí. ọlọ́ni àti ti pa wọ́n láṣẹ kí a má ṣe kèfèrí pẹ̀lú àwọn ọlọ́run ṣùgbọ́n ṣètọ́n òun ló nù wọ́n lánàá tó jìnnà ṣètánì nù wọ́n ni bẹ́ẹ̀ ọba ti lè gbà pé ṣẹ̀ríà lòun fi dájọ́ irú bá ti wà yín nísìnyí a gbọ́dọ̀ gbà pé ṣẹ̀ríà lọ́nà a gbọ́dọ̀ gbà pa afẹ́ fi ṣèjọba ṣùgbọ́n a farabalẹ̀ fún democracy torí pa àwọ̀ kankan àmọ́ yóò máa sẹ́kùnú ẹ̀mí wa yóò máa bà wá lẹ́mí jẹ́ yóò máa jẹ́ ronú fún wa ó pa àdìjọba ọlọ́run sí àmọ́ kan yọnu sí ṣètánì gbọ́ ọmú bẹ́ẹ̀ ni tọ́ ẹlẹ́kọ̀ọ́kànlá tazyinul batili fi surat al-haqq sẹ́rí ṣètánì gbà mí yóò mú irọ́ yóò wá ṣe bí òdodo èèyàn wá rírọ́ yẹn bí òdodo ọ̀rọ̀ èèyàn ò rírọ́ yẹn bí òdodo ọ̀rọ̀. ọba adékèọlá ní njẹ wọn fẹ́ sọ jagun Bádàrí nísìnyí tí mẹni ọba lágbá lẹ́yìn àwọn sábẹ ni wọn sá lógun Bádàrí ẹfẹ lógun Bádàrí èèyàn 300 látọ̀dọ̀ mùsùlùmí èèyàn 1000 plus lọ́dọ̀ kèfèrí ẹ̀dá àkùnbí àti ń bọ̀ ń ta lè yóò rò pọ̀ lágbára jù sẹ́wọ̀n kí mùsùlùmí ní dímọ̀ ìwádìí wò pé sáwọn tá a fẹ́ fèsì àwọn eléyìí pọ̀ jù wá lọ òun ní máa bí kí wọn náà máa ronú pé ṣé ìsìlámù yìí sì lọ́nà bí wọ́n ti pọ̀ tó rìdí mu ṣètánì ó ṣe lọ́sọ̀ fún ọ pé orí tí wọ́n pọ̀ ni ṣé wọ́n wà wọ náà ni wọ́n pọ̀ nígbà wọ́n pọ̀ láwo ṣètánì ó wá ṣe lọ́sọ̀ fún ọ ìbàjẹ́ ni o ṣètánì ó wá ṣe lọ́sọ̀ bí ẹni pé nǹkan gidi ni èyí tó wà lọ́wọ́ tiẹ̀ tó jẹ́ òdodo òun yóò wá fúyẹ́ lọ́dọ̀ rẹ̀ ṣètánì ní ṣe lọ́sọ̀ bẹ́ẹ̀ bí ṣètánì bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ eléyìí sínú ẹ̀mí rẹ̀ tó ń rí òdodo bí irọ́ tó wá ń rírọ́ bí òdodo ọ̀nà kan ní ṣètánì ó gbà mú ọ. ǹjẹ́ ogun Bádàrí ọlọ́ni wáyé ti zayyana lahumu shaytanu a'malahum ìgbà tí ṣètánì tó ṣe iṣẹ́ àwọn kèfèrí lọ́sọ̀ fún wọn wa qala la ghaliba lakum al-yawma mina an-nasi wa inni jarun lakum ṣètánì sọ fún wọn pé ẹ̀yin lẹ́pọ̀ tó báyìí ẹ fọkàn yín balẹ̀ ìdó tì yín àmọ́ gba wọn fèsì ara wọn ṣètánì padà lẹ́yìn wọn ọlọ́run padà wá dúró táwọn mùsùlùmí gbogbo bíkíbi tẹ́ ẹ bá ti rí ní tọ́jú nǹkan bú tí ẹ bá ń jó wèrè ṣètánì ó sì lọ́sọ̀fẹ́ yín náà ẹ rò pé nǹkan gidi ni níjọ́ tí oríwúdà tí Suleiman ń lò tó ṣeré lọ tó débi tí Bílíkísù wà ńgbà tó débẹ̀ sẹ́mi pé tí ẹ bá ti pé oríwúdà jẹ́ ẹ̀yẹ tọ́lọ̀ ń tọ́ fún rẹ̀ ọmọ wí nǹkan mi ń gbòde ńgbà tó dọ̀ Súlẹ̀ sákìlọ́ wí fún Súlẹ̀ ó ní mo rí ọlá kan tó lágbára wà ó ti yá tí mi kú lè ṣe gbogbo nǹkan ni wọ́n fún un wọ́lá arṣu ó ní àga tó tóbi gan àga àwọn nítumọ̀ sẹ́mi pé wúdiwúdà gan ọlọ́run fẹ́ ẹjọ́ lójú ju Súlẹ̀ lọ ló fi dé níbi ń ròyìn ọlọ́run àmọ́ ńgbà tó lọ́wọ́ wá fi wúdiwúdà mọ̀nà ló fi wá ní wajadtuha wa qawmaha yasjuduna lishamsi min dunillah àmọ́ bí tábùkù wà ní pé àtòun àtàwọn èèyàn rẹ̀ òòrùn ni wọ́n ń sìn sẹ́mi pé gbogbo ọlọ́run nísìnyí ńgbò tí wàá ní wọ́n ń sin òòrùn ọlá yẹn ti tẹ́ńbẹ́lú
ọlá yẹn nígbà tí ní gbogbo wọn bí wọ́n ti pọ̀ tó yẹn àtòun òòrùn ni wọ́n ń sìn wọn ò sí lọ mọ́ ọwọ́ ni wọ́n sọ yẹn láwọn ọmọ ṣaitanu a'malahum ṣètánì wá sí òòrùn tí wọ́n ń sìn ó sì lọ́sọ̀ fún wọn fasadduhum ani sabil kò jẹ́ wọn mọ̀nà fáwọn la yahtadun ní wọn mọ̀nà tí ẹ bá ti ké wúdiwúdà jẹ́ ẹ̀yẹ tọ́lọ̀ ń sin ní kinní ni yóò fẹ́ lè bá ọlá abiriki lọ pé ọlá yìí gan ju tọ̀gá lọ gbogbo ẹni tí wọ́n bá lọ́la ayé báwọn tí ẹ bá sọ ọ́ látọ̀ kò ní nǹkan kan àmín tọ́ba jẹ́ ni ọlọ́run tọ́ba rọ́lá ayé tí ọba di tọ́lọ́run bẹ́ẹ̀ yóò fúyẹ́ ọlá ayé yẹn ìwà máa fúyẹ́ ìwà máa pàtàkì ọlá ayé tí ò ní tọ́lọ́run ọba nínú ọ̀nà kan Ṣẹ̀tánì gbà ti fi mú. ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ lórí pé àwọn madakhilu shaitan ọ̀nà tí shaitan ti ń gbàgbá ọmọ èèyàn mú láti lè jìnnà sí ọlọ́run ọba àlékiọlá mélòó la kà níjẹjọ naam 11 máa gbé láti ibi ẹlẹ́ẹ̀kẹsàn lọ́nà tí Ṣẹ̀tánì ń gbà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹsàn al-iftira'u ala Allah subhanahu wa ta'ala ìparọ́mọ́lọ́hun kí ni túmọ̀ kí èèyàn parọ́mọ́lọ́hun kò ní túmọ̀ méjì ju ṣíríkù lọ ju ẹbọ lọ Ọlọ́run ní wa man yushrik billah ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run faqad iftara ithman adima irú èèyàn bẹ́ẹ̀ ó ti parọ́ mọ́lọ́run ìrọ́tọ́lágbá Ọlọ́run tún ní innama yaftari al-kadhiba alladhina la yu'minuna bi ayati Allah innama yaftari al-kadhiba yóò máa hun àwọn parọ́ mọ́lọ́run alladhina la yu'minuna bil akhirah gbogbo ẹni tí ó bá gba ìjọ al-qiyamah gbọ́ Ọlọ́run tún sọ nínú àyà mi ó ní innama ya'murukum bis-su'i wal-fahsha Shaitan yóò máa pa yín láṣẹ bis-su' kẹ́ ṣàbúrú wal-fahsha kẹ́ máa ṣìbàjẹ́ wa an taqulu ala Allahi ma la ta'lamun kẹ́ sì máa sọ ntẹ́ẹ̀mà pẹ̀lú Ọlọ́run ọba ìgbà tá a sọ pé ní al-iftira'u ala Allah kéèyàn máa kúrọ́ mọ́lọ́run ó pé ní ṣíríkù ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹbọ ní ń jẹ́ bẹ́ẹ̀ ó nídìí àlàyé wo ló nídìí báwo ni ẹbọ ṣe túmọ̀ ìkúrọ́ mọ́ Ọlọ́run ọba àdékẹ́ ọlá Ọlọ́run náà dẹ̀fẹ́ sọ̀rọ̀ ó ní wa man yushrik billah ẹni bá ṣẹbọ pẹ̀lú òun Allah faqad iftara ithman adima irú èèyàn bẹ́ẹ̀ ó ti parọ́ tó lágbá mọ́ Ọlọ́run ọba ẹni tó bá ṣẹbọ irọ́ tó lágbá ọkọ̀ amọ́lọ́run kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ẹ dákun ntí ó jẹ́ agbọ́yé agbọ́dọ̀ lágbọ́yé lákọ̀ọ́kọ́ pé kí ni ń jẹ́ ẹbọ sẹ́ẹ̀mà pé ń tà ń pè ní tawhid ó pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ tawhidu al-ubudiyya ẹlẹ́ẹ̀kejì tawhidu ar-rububiyya ẹlẹ́ẹ̀kẹta tawhidu al-asma'i was-sifat sẹ́ẹ̀mà pé ní tawhidu al-uluhiyya ìsọlọ́nlọ́kan níbi tí ń fi ń jẹ́ Ọlọ́run kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ń tà ń fún Ọlọ́run ká fún lóhun nìkan ká má fẹ́ lómi gbogbo ń tí ń jẹ́ ìjọsìn tà ń fún Ọlọ́run ká má fún ẹlòmíì ní ń jẹ́ tawhidu al-uluhiyya àbí tawhidu al-ubudiyya ẹ wá rí tawhidu ar-rububiyya ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo nǹkan tí ń bẹ Ọlọ́run ló dá Ọlọ́run lọ́ba tó dá sánmà òun lọ́ba tó dálẹ̀ òun ló dókè òun ló dé omi òun ló dé mi òun ló dáwọ́ káàgbà wí gbogbo nǹkan pátá ẹnìkan yìí ló dá gbogbo ẹ̀
tawhidul asma'i was sifat ó kọ́tọ́lọ́ ń bá ń jẹ́ ẹlòmíì gbọ́dọ̀ jẹ́ ìròyìn tó ń fi ròyìn ọlọ́run a lè fi ròyìn ẹlòmíì mẹ́ta tí tawhid pín sínú tí a bá lè yàn ṣẹbọ nísìn ìtumọ̀ ẹ̀ ni pé ó ṣe ẹbọ sí kan nínú ọ̀nà mẹ́ta tí alàkalẹ̀ yìí lápèjúwe kí wọ́n ní ta lọ kí wọ́n béèrè pé ìgbà tó bímọ ta ló bùn ọ lọ́mọ kọ́ wa ní Ọ̀ṣun Òṣogbo ló fún un lọ́mọ ẹ dákun jẹ̀mọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ẹbọ ni bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ tọ̀ ọ̀rọ̀ ẹbọ ni torí pé ìdáyẹn ìfúnyàn lọ́mọ ọwọ́ ta ní ti ń wá ọwọ́ apá irọ́ má Ọ̀ṣun fọ́sùn fún un lọ́mọ sẹ́mi pé ọ̀sẹ̀ bọ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn pé Ọ̀ṣun fún mi lọ́mọ ìsìlọ́ béèrè ọmọ gan lọ́dọ̀ Ọ̀ṣun náà ọkọ̀ mi ti tàwíìdì méjì níbẹ̀ yẹn tẹ́ ẹ bá gbọ́ yé dáadáa tàwíìdì alákọ̀ọ́kọ́ tí ó bá lọ Ọ̀ṣun kọ́ lọ́ọ́ béèrè ọmọ lọ́ṣun ni kò ní kọ́sùn fún un lọ́mọ ìlọsọ́dọ̀ Ọ̀ṣun lọ́lẹ̀ béèrè ọmọ ọkọ̀ mi ti òfin tàwíìdù al-uluhiyya torí pé ọlọ́run là á béèrè nǹkan ní ọ̀dọ̀ ẹ̀ ìbéèrè nǹkan lọ́dọ̀ ẹlòmíì kí ni jẹ́mọ́ ṣíríkù ni àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì káàtì ẹ̀ lọ́wọ́ gbọ́nà ẹ̀bọ̀rọ̀ ma bí ọ yẹ kí àkídà ló tún wá jòkó pé kọ́dà tòun ti bọ́sùn ti bùnmi lọ́mọ bọ́lọ̀ bá ní èní bí ni èní rí bí ọlọ́run ló sì fún mi ó tún wá lọ́sùn fún un ó di méjì ẹ dákun ìsọpọ̀sùn fún ni lọ́mọ ìlọ́tọ̀rọ̀ ọmọ lọ́dọ̀ Ọ̀ṣun ó sì gbà pọ̀sùn náà ló fún un lọ́mọ káwá níta ló fún un lọ́mọ kọ́lọ́sùn ló fún un lọ́mọ ọkùnrin àbí òkúrọ̀ jẹ̀mọ́ tọ́lọ́n fi ni wa man yushrik billah ẹni bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run faqad iftara ithman mubina irọ́ ńláńlá ló pamọ́ lọ́hùn sẹ́rí gbogbo rẹ̀ pátápátá gbogbo aburú pátápátá kọ̀tọ̀nà méjì wá ọ̀nà kan ni gbogbo rẹ̀ pátápátá gbogbo aburú pátápátá kò tí ọ̀nà méjì wá ibì kan ní méjèèjì tí wá gbogbo rẹ̀ tó bá ń wá kò lè tọwọ́ ẹnìkan kájà ìtọ́jú ọlọ́run lọ gbogbo aburú tí ọba sí ọ kò lè tọwọ́ ẹnìkan sí ọ jọ̀wọ́ ṣùgbọ́n ọ̀nà tó gbà débi oore yọ yàtọ̀ tọ́ba fẹ́ bímọ ọ̀rọ̀rùn kọ́ bẹ ọlọ́run direct kó bùn ọlọ́mọ bíbẹ̀ tọ́ bẹ lọ́hùn yẹn ọgbọ̀nà tọ́tọ́ tọ́ba fẹ́ bímọ ọ̀rọ̀rùn kọ́ bẹ àwọn olóòṣà àwọn oníṣàngó àwọn ẹlẹ́bọ kí wọ́n sì sọ fún ọ pé ọbọ̀ọ̀sà ọbọ̀gún ọbẹ̀bọ ọ̀rọ̀ ọmọ bí ó sì rí bí sẹ́rùn náà òòṣàun náà ògún yẹn náà tọ́ọ̀bọ Ọ̀ṣun tọ́ọ̀bọ náà tó fi rọ́mọ bí òun náà gbọmọ́bì kankan jọ̀dọ̀ kò síbi tóun náà ti gbà lọ́dọ̀ lọ bí wọn náà bá bẹ dárẹ́kì ọ̀dọ̀ ẹ̀ ló ti gbà bọ́ ọ bá fi kíní kàtàkàsọ̀ tọ́jẹ́ bọ sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run lòun náà ti gbà ìwà gbà bẹ́ẹ̀ náà tán kọ́ ọ máa wá fíìtì sọ́dọ̀ ọ̀sà yẹn náà ẹ̀bọ tún ni ọlọ́run fi ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú òun ọlọ́run faqad iftara ithman adhima ẹ̀ṣẹ̀ ńláńlá irọ́ ńláńlá lọ́pàmù òun ọlọ́run èyí sì parọ́ mọ́lọ́run kọ̀ wá sẹ́nì kankan tí ó jẹ́ kéèyàn máa parọ́ mọ́lọ́run tójú Ṣàítánì lọ tó bá ti di pọ̀ ń wá nǹkan ọwọ́ àlọ́nà ẹ̀bọ orí tán òun tó ń fi ń tì síbi ẹ̀bọ ìtumọ̀ ẹ̀ ni pé àdáparọ́ ọ̀hún pamọ́ lọ́hùn ẹni tí ń lọ béèrè nǹkan lọ́nà ẹ̀bọ sẹ́ẹ̀mà kọ́ gbà pọ́ lọ́hùn ò lè ṣe é ni ó ti gbà pípa ọlọ́hùn ẹ dákun kéèyàn sọ pípa ọlọ́hùn ọ̀ka kínní kan ó kúrọ́ mọ́ lọ́hùn àbí ó kúrọ́ mọ́ lọ́hùn lóbi já sínú ọ̀nà tí Ṣàítánì ń gbà mú yàn òun ni kéèyàn parọ́ mọ́ lọ́hùn pé kínní kan bẹ tipa rẹ̀ ọ̀ka tí o lè ṣe nǹkan báyìí pa rẹ̀ o lè ṣe nǹkan báyìí pa rẹ̀ o lè ṣe kọ́dẹ̀ ní ti ń wà dáàbòbò tọ́ba gbígbọ́ náà bọ́ ó kúrọ́ kọ́lọ́hún ò lè dáàbòbò òun náà lójú gbígbẹ́ bọ́ tọ́kàn ẹ̀ bá balẹ̀ kọ́lọ́hún dáàbòbò òun ni kò ní gbígbọ́ náà nínú ọ̀nà Ṣàítánì ń gbà mú yàn òun ni kéèyàn ó kúrọ́ mọ́ lọ́hùn pẹ̀lú kọ́sẹ́bọ́. ẹlẹ́kẹ̀wá at-tahakumu ila at-taghut kéèyàn máa ṣèjọba kó máa dájọ́ pẹ̀lú ntọ́lọ́wọ́n ọbọ̀ sọ̀kalẹ̀ nínú ọ̀nà
tíṣe ìtọ́ni ń gbà mú yàn ni ìmọ̀ adájọ́ ìmọ̀ ṣèjọba pẹ̀lú ntọ́lọ́wọ́n bọba àlékè ọlọ́sọ̀kalẹ̀ kéyìn ó sì yọnu sí kọ́ máa lò bẹ́ẹ̀ nínú ọ̀nà ṣètọ́ni ń gbà mú yàn ni. ẹlẹ́kọ̀ọ́kànlá tazyin al-batili fi surat al-haqq àìdá ṣètánì ó sì lọ́sọ̀ọ́ yóò wá dàbí òdodo yóò dàbí dáadáa yóò dàbí dáadáa sẹ́mi pé nta bá pè ní sẹ́ẹ̀rí gbogbo àjọ panupọ̀ àjọ rí dáadáa níbi jẹ́ sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ ẹbú nígbà míì tí Ṣẹ̀tánì bá pè ní sẹ́ẹ̀rí tí àwọn ẹni èṣù bá tẹ́wọ́ gbà wọn ó pè ní sẹ́ẹ̀rí yóò wá dàbí sẹ́ẹ̀rí tòótọ́ Ṣẹ̀tánì ti lọ́wọ́ sínú èyí tó súnmọ́ jù tí mo lè fi ṣàpèjúwe irun tí à ń gẹ̀ lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run téèyàn bá fẹ́ gé irun àbọ̀ fẹ́ fárí ó gbọ́dọ̀ ṣe gbé ẹ̀kọ́ balance lábẹ́ ṣẹ̀ríà téèyàn bá ṣe kọ́ parí o téèyàn bá parí ọ̀tọ̀ àmọ́ kó fẹ́ gẹrun àbọ̀ fẹ́ fárí ó ṣe gbogbo ẹ̀ yọ balance ṣẹ̀ríà mi téèyàn bá fi irun lẹ̀ síbi àbọ̀ fi síbi kan àbọ̀ ṣẹ́kù síbi kan kọ́síọ̀n ní ṣẹ̀ríà ń pè kọ́síọ̀n sì nínú ṣẹ̀ríà haram mùsùlùmí ò gbọdọ̀ sí ẹ dákun ẹ wo iye èèyàn tí ń gẹrun tí máa fi irun lẹ̀ síwájú ẹ wo iye sẹ́wọ̀n pé ìsirísi irun làwọn èèyàn ń gẹ̀ tí wọ́n sì lórúkọ wọn lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń ṣe kí ni ṣé ìgẹrun bẹ́ẹ̀ yẹn ó di ìyá bí ò di yìí ta ló ṣe lọ́sọ̀ọ́ ọwọ́ àdàbẹ̀ ni pé kò nítumọ̀ pé irun gígẹ̀ ṣe wá èèyàn gẹ pọ́ǹkì ó gẹ pọ́ǹkì ó ṣe kíní eréṣiríṣi irun làwọn èèyàn ń gẹ̀ ń ta sẹ́mi pé Ṣẹ̀tánì ti ṣe irun yẹn lọ́sọ̀ọ́ débi pé ẹni tó bá gẹ̀ kò rí kóhun ṣe aburú mọ́ irú ẹ̀ tún kọ́ńtà bí ẹ bá ti pé ẹ bá jẹ́ ọmọlúwàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí nísìnyí tí a bá fẹ́ wọ ṣòkòtò yóò yọ díẹ̀ kalẹ̀ nù bàrà àdí wọn wà ní nsàk abẹ́kọ̀ bẹ́ẹ̀ yẹn bá wọ̀ nísìnyí ta ojú kí ni wọ́n fi wò ó ojú ẹ̀ ń tọ́ lajú sí ń ṣe gáì sẹ́mi àpọ́yẹ kí làákà yìí sọ fún yẹn pé àbóhùn ó ṣe máa yọjú òdì mi òdodo ni làákà yìí gbọ́dọ̀ sọ fún mi àbóhùn ní ṣe sí ìdílé tán máa yọjú òdì mi ìdí gangan náà agbèdè yẹn máa rí bàrà àdí méjèèjì èèyàn fẹ́ẹ́ rí débi lálómi tí ń ṣe bẹ̀rẹ̀ wọ́n wà ní nsàk kí n Ṣẹ̀tánì ṣe onísìn ó ṣe lọ́sọ̀ Ṣẹ̀tánì ṣe lọ́sọ̀ bẹ́ẹ̀ náà lásọ táwọn obìnrin ń wọ̀ lẹ́nìí tóbi ká bá ti wọ́sọ̀ kan nísìnyí tọ́ ìṣòro kò ní tó lẹ̀ ẹ̀rẹ́ lómi aṣọ tí ó wò ní ju ẹ̀ máa gbogbo hálámà méjèèjì gbáyà méjèèjì débi tí fi ń fọmọ lóúnjẹ méjèèjì ẹ̀ máa wò lákàkà báyìí lójú rẹ̀ kò rí láì dá Ṣẹ̀tánì ṣe kí ni ó ṣe lọ́sọ̀ ara ọ̀nà tíṣà ìtọ́ni tí ń gbà mú yàn nù ni kìí ṣe wo ìta kàkálẹ̀ yìí nìkan náà o yìí máa ń ṣiṣẹ́ rí náà lọ́sọ̀ọ́ o yóò ṣiṣẹ́ rí lọ́sọ̀ọ́ tọ́ba ṣiṣẹ́ lọ́sọ̀ọ́ èyí ó rò pé sẹ́ẹ̀rí lòwó sí òsì jíṣẹ́ bú ara ọ̀nà kan tíṣà ìtọ́ni tí ń gbà mú yàn nù bí ìbá sára ọ̀nà tíṣà ìtọ́ni ń gbà mú yàn lọ́dún mẹ́ta sẹ́yìn lẹ́kọ̀ọ́ yìí ìjókòó ìkójókòólẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ máa fẹ́ra wọn lọ́kùnrin sọ́kùnrin táǹpẹ̀ ní lóòtí gay federal jókòó wọn kánṣu ẹ̀ state jókòó wọn kánṣu ẹ̀ àwọn àkáǹsì dìde tààrà wọ́n sì lórí tẹlifíṣàn wọ́n làwọn ní gay àwọn fẹ́ jà fẹ́ tọ́ àwọn bẹ́ẹ̀ ni wọ́n lórí tẹlifíṣàn MYTV wọ́n làwọn gangan ní gay àwọn fẹ́ jà fẹ́ tọ́ àwọn bí ìbá ṣe pèsè ìtọ́ni ṣe lọ́sọ̀ọ́ síyẹn lè máa ṣerú nǹkan ń kọjá lè pé ń ṣe pé èmi ń ṣe ẹ̀tọ́ mi ni mo fẹ́ máa gbẹ̀tọ́ mi lẹ́ni pé máa ṣe gé Ṣẹ̀tánì ṣe lọ́sọ̀ọ́ kọ̀ wá sí tìjú mbẹ̀ mọ́
nínú ọ̀nà ṣètánì ń gbà mú yàn òun ni kó pèsè ẹbú níṣẹ́ rere kọ́ wá ṣe ní ọ̀ṣọ́ kéèyàn wá máa rí bí ẹni pé tóun ṣe kí ni ọ̀ráìtì ọ̀dà so tọ́lọ́mù fi ń sọ pé ní wa idh zayyana lahumu ash-shaytanu a'malahum nígbà tí ṣèitán tó ṣe iṣẹ́ àwọn èèyàn lọ́ṣọ̀ọ́ fún wọn wa qala la ghaliba lakum al-yawma mina an-nas ọwọ́ ní ẹ fọkàn balẹ̀ ẹnìkan ò ní borí yín lónìí fa inni jarun lakum èmi ò dúró tì yín ṣe dáa kọ̀sẹ́nìkan tí ó ti ṣe ẹbú bí ṣètánì bá dúró tì yọ gbà fún ohun ènìyàn náà ni ṣètánì tẹ̀sí sọ kíkẹ́ tẹ́lẹ̀ pé Rabbi ìwọ ọlọ́run bima aghwaytani lérí ipò tí nù mí o bínú sí mi la uzayyinanna lahum fil ard gbogbo sẹ́ẹ̀bù yìí máa ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn lórí ilẹ̀ ni gbogbo sẹ́ẹ̀bù yìí máa ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn lórí ilẹ̀ ni bẹ́ẹ̀ ọba múra dáadáa gbogbo sẹ́ẹ̀bù yọ dàbí nǹkan gidi ni tẹ́yìn olùkọ́ nǹkan gidi ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ gan ò rí dáadáa mọ́ àwọn nǹkan tẹ̀yìn bá ṣe ń gbà mí ìmọ̀ bá àwọn èèyàn lójijì pé a sẹ́gun á sọ pé eléyìí náà tún dání eléyìí náà dání ẹnìkan ti wá bá mi rí tó ní a yọ́tọ̀ àwọn tí ń wá send of the year party òun ò rí kákúlù àti jáàsì wá káwọn mú jóná náà bí táwọn ti mú wọn bọ̀ wọn máa jó ń bẹ̀ dáadáa wọn sì gbá wọn sọ ní a ṣẹ̀rí ọ̀fara máa ń lùlù àtọrin àti nǹkan kan pé tá a bá ń lùlù tá a bá ń kọrin irinṣẹ́ ṣẹ̀tọ́nù ni ṣẹ̀rí agbóni a ẹ̀ tó pélé yìí wọn ò dáa kínú àwọn ọmọ dùn kò sí tọ́fà ṣètánì ṣèkínní yẹn ní bẹ́ẹ̀ dẹ̀ ti rí un bẹ́ẹ̀ bá jẹ́ àfa tí ò dúró déédéé èèyàn padà dọ́gbọ́n pé a lè ṣe yí a lè ṣe yí a lè ṣe yí tí yóò kún wọ́n àmẹ́ndì ẹ̀ tìbí tẹ̀ ní àmẹ́ndì ẹ̀ ni ó ti yíwọ́ yóò yíwọ́ o kọ̀sọ́gbọ́n tẹ́ da sí yóò yíwọ́ àbí kẹ́ filẹ̀ pátápátá kẹ́ mójú kó ń bẹ̀ tẹ́yìn bá lọ́wọ́ máa amẹ́ndì ẹ̀ yóò yíwọ́ ni so kò sígbà kan tẹ́yìn ọmọ ṣiṣẹ́ ṣètò ní ṣe lọ́sọ̀ọ́ bí ìtọ́ni bá ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn fún yẹn ọ̀nà tó gbà mí nìyẹn nu ọ̀nà wọn lọ́gbà mí nìyẹn ọ̀nà wọn lọ́gbà mí. ẹlẹ́ẹ̀kejìlá kí ìtọ́ni bá wá ṣiṣẹ́ lọ́sọ̀ọ́ tó o bá ṣe tó rí bí sá fún sẹ́yìn yọ wá sí ọ́ sùtá ṣé àwọn èèyàn máa tún máa sùtá yóò ṣe kà fún ọ yóò sì ọ ní ká yorùbá ń kílíà yóò sì ọ ní ká ṣètánì máa wá séèyàn ní ká lọ́nà tó pọ̀ tọ́wádìí kó ń bá lé níbi irun òun lé níbi gbá òun lé níbi àwo gbogbo sẹ́ẹ̀bù ṣe lọ́sọ̀ọ́ ẹnìyẹn gẹ́ẹ̀tì pé àyíṣẹ́ẹ̀bù lélẹ́yìí wọ́n kàn ń ṣe ní ọ̀ṣọ́ ni wọ́n kàn ń pè ń sẹ́ẹ̀rí ní nǹkan igbá àwo tọ́wádìí pé ọwọ́ rẹ̀ wá tẹ ọmọ ìgbésẹ̀ kejì láti ó gbé ọ ni pé yọ wá ṣèkà fún ọ tọ́wọ́ wá ṣèkà fún ọ yọ wá fọkàn sí pé tó ń bá ti ṣèkà fún ọ ọwọ́ wọn tẹ ọ níbi ìkà yẹn nínú kàtí máa ṣe fáwọn èèyàn yóò tì í kọlọ lè ṣiṣẹ́ bú yóò tì í kọlọ lè ṣiṣẹ́ bú ọkàn nàlẹ́ kan náà ni pé tí n bá yẹ tán yín túbá nínú sẹ́tí máa tì yẹn ṣe jù nínú sẹ́bú sìnájẹ́ kan ń padà bọ̀ wá bí tàwọn obìnrin tọ́bìkì kan lè yín lọ́tọ̀ nínú tí ọlọ́run fi kàdánwò báwọn ànábì rẹ̀ tí fi kàdánwò báwọn ẹni ẹ̀ obìnrin jẹ́ kan ṣètàn tọ́ba ta ọ́ lọ́fọ̀ obìnrin sì tọ́ ọba múra yóò mú ọ ń padà bọ̀ wá bẹ́ẹ̀ nínú tí máa fi sèyàn lẹ́ka láti máa fẹ́ sí ọ níkà yóò tẹ̀rì bá sí ọ pé eléyìí ọ̀gbọ́dọ̀ tó wá ṣe kí ní ṣe bí cooperative ni èlò wọn wà yọ asan 1 million wọn yọ 1,000 naira ní 1 million ṣé ọlọ́wọ́n wà bínú sílẹ̀ yìí yóò tẹ̀rì bá sí ọ ẹ̀sìn gbọ́n tọ́lọ̀ sọ ọlọ́ni alladhina ya'kuluna ar-riba ẹ̀rọ àwọn tí wọ́n ń jẹ rìbá la yaqumuna tọ́badìjọ́ àlùkìyàmà wọn ò ní gbé wọn nàró illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas wọn ó dìde gẹ́gẹ́ bí ẹni tí ṣètánì ti fọwọ́ bá tó ti ta lọ́fà sùtá bí wìrì bẹ́ẹ̀ wọ́n ti dẹjọ́ àlùkìyàmà ṣètánì máa tàyẹ̀ lọ́fà yóò ṣèkà fún yàn yìí máa tafa rìbá
ọba yẹn yóò tafa sinaba tọ́ba wa ta àwọn eléyìí ń tọ́ba kó síbẹ̀ ọba tí ọwọ́ ataba ọ tọ́ọ̀bá múra tí ó bá ọ pátápátá tọ́ba bá ọ tán ìwọ fúnra rẹ kọ́ ìyẹn ju ara rẹ àbí kọ́lọ́n fẹ́ ní eré tì ọ́ inú kàdé tani máa ti fún yàn inú kàdé ó sì fún yàn ọlọ́fà kan tọ́ba tá mọ́ ọ tọ́ba fi sìkà fún ọ bí ọwọ́ kàyẹ́ bá tẹ̀ ọ́ tó fi dèèyàn rẹ̀ ò ní mà ó ti dèèyàn rẹ̀ tán ọ máa túbá tọ́lọ̀ ń bá dá ọ padà ní òun ni àárẹ̀ tọ́ba sìkà tọ́ba kárẹ̀ bá ọ̀sẹ̀ táyì máa kárẹ̀ báyàn yọ fàárẹ̀ sí ọ tọ́ba fàárẹ̀ sí ọ ibi tọ́ba ti ń wọ́wọ́ sàn kí ọ wà bọ́ sọ́wọ́ ọ wà bá ṣètánì lọ. Ànábì wa Muhammad ọ̀là amalẹ̀ ni o Ànábì ní àtọ̀rùn àwọn gbóná burúkú gbogbo àrùn tó bá jánu burúkú níjẹ́ tọ̀rùn níjẹ́ gbóná Ànábì láwọn gbóná burúkú wọ́kàrù àdá ikùn minal jinn ìkà táwọn ọ̀tá yín náà àlìjẹ̀nu máa ṣe fún yín làwọn àrùn ìkà tí àwọn ọ̀tá yín náà àlìjẹ̀nu máa ṣe fún yín làwọn àrùn wa huwa lakum shahada tọ́ba fi lè wá kọlù yín tẹ́ ẹ bá fi kú sí díẹ̀ tárùn tẹ́ ẹ bá kú sí díẹ̀ àrùn ikú sẹ̀yí dilẹ̀ kú sẹ́mi pé ẹgbọ́n tí Ọlọ́run sọ tẹ́ẹ̀fì mọ̀ pé ṣètọ́ ìmọ̀ ẹ̀ parun sèyàn tí ó karùn bá nítorí kọ́wọ́ lè tẹ́ Ọlọ́run ní wadhkur abdana Ayyuba ẹran tí ẹrú wa ti sàn Nabi Ayyub idh nada rabbahu ìgbà tí ń pè Ọlọ́run pé ẹ máa gbọ́ o ìgbà tí ń bẹ Ọlọ́run pé anni èmi Ayyub masaniya shaitan ọwọ́ ṣètánì ti tẹ̀mí binusobin pẹ̀lú àrùn wọ adab àti yá ọwọ́ ṣètánì ti tẹ̀mí masaniya shaitan ṣètánì ti gbá mi mú binusobin pẹ̀lú wàhálà wọ adab àti yá nínú anabi tó sáàrùn jùláyé anabi wo ni Ayubu ni sọ sẹ́rí ọlátọ́lọ́ ń sẹ́fà Ayubu pọ̀ gan-an. Ayubu ní owó tó yẹ olóńkà ọwọ́ abímọtọ́ pọ̀ àgbẹ̀ni anabi Ayubu àgbẹ̀ni ọwọ́ adako okò yẹn wá pọ̀ gan ọwọ́ lọ́lá nínú ìlú tá Ayubu wà kò sí olówó tọ́tẹ̀ tó bó ti jẹ́ anabi Ọlọ́run tó ṣètàn ti wá lé ọwọ́ ṣètánì ọba ṣètánì wá bẹ̀ Ọlọ́run pé dákun mo fẹ́ kọ́wọ́ mi ọ̀tá Ayuba Ọlọ́run ní wọnú òun ọwọ́ kàdánwò bá oko rẹ̀ wá jóná ṣètánì ní pé yes ó dúró dédé kò torí ẹ̀ mọ́sìn lọ́wọ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí pa á lọ́mọ gbogbo ọmọ wa kú Ayubu wa dúró kò torí ẹ̀ mọ́sìn lọ́wọ́ dúró dédé ṣètánì wa ní à ọwọ́ mi tọkùnrin yìí ọwọ́ túyàwó kámadérí ṣètánì wa di ẹni tó tòṣì jù láàrin ìlú síbẹ̀ bẹ́ẹ̀ Ayubu dẹni tó tòṣì jù láàrin ìlú síbẹ̀ bẹ́ẹ̀ Ayubu yẹ kò bò nídìí ẹ̀sìn kọ àkídà rẹ̀ ọ̀dàrú kọsẹ́bọ̀kẹ́lẹ́ Ọlọ́run ṣètánì wa wò pé ọwọ́ ọ̀tí ọkùnrin yìí etí ọkùnrin kí n wá dé àrùn sí ló fi wá ibi tí náfìlà ní àyè ńjọ́ tí ó gbé àrùn yìí náfìlà níyàn mẹ́rà àbọ̀ ẹ̀ ibi títí máa ń sin lọ́hùn ṣètánì lọ bu ẹ̀bù síbẹ̀ ògùn síbẹ̀ ẹ wo ẹ má tanra yín o ògùn tí ń bẹ tipẹ́tipẹ́ o ànábì bóògùn láyé ni o ẹ̀mí ògùn ti gùn kò tẹ̀lé ẹ wo kò sí ìran tí èso gùn kò sí ìran tí èsì ògùn ní ṣètánì lọ sí ọwọ́ àbù síbi tí Ayubu ti ń fi orí kanlẹ̀ Ayubu forí kalẹ̀ báyìí dé ọfà kìíní yẹn sí ibi tó ti bẹ̀rẹ̀ nu ibi tó ti bẹ̀rẹ̀ sẹ́yìn gbogbo àwọn tí wọ́n máa dógun lẹ̀ wọn ọmọ ìyá ṣètánì wọn ṣètánì lọ́rán wọn tí wọ́n ní ẹ lọ́ọ́ da ẹlẹ́kẹsẹ̀ rẹ̀ wú tẹ́sẹ̀ rẹ̀ bá ti wá wú báwọn wọ́n ti máa kọ́ máa rú tó fi wá rú délé ẹlẹ́bọ tó fi kú síbẹ̀ tájẹ̀tì wọn lérí rẹ̀ nù wọ́n ní kíni ẹ fún ní nǹkan jẹ tọ́ba ti jẹ́ yọ máa rán àrùn níkùn rẹ̀ wọ́n máa rú káàkiri àbí ńgbà tí yẹn bá jẹ nǹkan tí wọ́n á ń wú tí ń wú tí ń wú tí ń wú tí yẹn bá fún yàn jẹ lójú ayé tí ọba jẹ wọ́n sì fún jẹ lójú oorun
ṣètánì ni ọdẹ lọmọsẹ njọ tó kọ́kọ́ dálé sẹ rẹ lẹ 70,000 ọmọsẹ lọ́kọ́kọ́ ní bẹ́ẹ̀ ni 70,000 ọmọsẹ làkọ́kọ́ ọmọ kí ó tá ṣètánì ni àwọn 70,000 wà ń pọ̀ sí ojoojúmọ́ mélòó wá ni wọ́n lé ní nísìn àmọ́ káwọn ọmọ wọn ti pọ̀ gbogbo àwọn tí wọ́n ń sóògùn àwọn tí wọ́n máa ń ṣàṣìyàn àwọn tí wọ́n ń sìn kankan àwọn ọmọ kéwù ṣètánì wọn àtàwọn àtẹ̀lé rẹ̀ oògùn ní Ayúbù fà símú nígbà wàá fa oògùn yẹn símú tán àrùn wá ṣẹ̀yọ lára rẹ̀ àrùn yẹn burú jẹ̀tẹ̀ lọ àrùn yẹn burú ju ẹ̀tẹ̀ lọ torí gbogbo ara rẹ̀ kọ̀ọ̀kan wá dá kòkòrò báyìí ọ̀dẹ́gbò àrùn kan ti sẹ́njọ́ njọ́ rí à ń pè ń kúrú náà tí wọ́n máa họ tí máa bó báyìí àrùn Ayúbà ju bá ń lọ àmọ́ ó múru súra yẹn dání ó fi wá di pé kò síbi kankan lára rẹ̀ tí kò ní kòkòrò tí ń wọlé gbé bẹ́ẹ̀ wọ́n wá rú kó láàrin ìlú wọn lọ rú sẹ́yìn ìlú nígbà wọ́n rú sẹ́yìn ìlú ibi táwọn wọn wá pọ̀ dé ọwọ́ á dá àwọn kòkòrò tí ń wọlé sí láàmà tí kòkòrò kábà wá ń bọ̀ tó fẹ́ wọlé sí bí yọ̀ wá ní ilé tiẹ̀ kọ́ ìyá yín ilé tiẹ̀ yọ̀ dá padà sẹ́nu ọ̀nà ilé tiẹ̀ ṣé wọ́n lè fara mọ́ yìí o Ayúbà wa torí ẹ̀ mọ́ sí lọ́wọ́ nígbà wá ní pé nira yẹn wá pọ̀ kí ló wá ń wí ó ní anni masaniya shaitan ọwọ́ èṣù ti tẹ̀mí torí ńgbà tó tí àrùn bá dojú ẹ̀ àgbàfà lẹ̀ Yorùbá ọ̀rẹ́ nígbà tí ò sí bẹ̀rẹ̀ Ọlọ́run tí ò sákìlà ìgbàlẹ̀ ló kú sí nísẹ̀yìn ẹgbọ́n sí ìgbàlẹ̀ àwọn aláwo nísẹ̀yìn tí n bá dákọ̀ àfa àwọn kò sẹ́ni tí ọmọ gbogbo lẹ̀ Yorùbá kọ́dà lẹ́ Haúsá wọn dààmú ọwọ́ ṣètánì lọ́tẹ̀ kò sí nǹkan kan àrùn náà ni ṣètánì ṣe kí ni lọ́dàbò nínú tó lágbá ẹlẹ́ẹ̀kejì láwọn ṣètánì tí máa fi gbàyàn mú àrùn ni nígbà tí ọwọ́ àrùn tẹ Ayúbà òun náà pariwo ó ní anni masaniya shaitan Ayúbù ní ọwọ́ ṣètánì ti tẹ̀ mí o binusubin ó ti kó mi sí wàhálà wà adab ìyà ti dé ṣètánì ni táwọn bá ti le jù ṣètánì ló wà lábẹ́ ó fẹ́ kọ́ tara àrùn yẹn kó lọ́dọ̀ Ọlọ́run kọ́ bọ́ sínú gúrùpù òun kọ́ wá kú síbẹ̀ sẹ́rù àfa gbà nísìnyí tọrọ lè kú sígbàlẹ̀ àwọn eléégún sẹ́yìn ṣé yọ wà lìjẹ́ nàbáwọn lágége ìmáàmù mọ́sálásí lágége ó kú sí ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ inú rúnrún ní ń ṣe ìyàwó rẹ̀ bá ní kọ́ ká lọ́dọ̀ pásítọ̀ àwọn olùlọ òun náà nìkan ibẹ̀ ló kú sí kò irun náà lọ́pàá sí ọ̀dọ̀ ọ̀sẹ̀ òṣèlú ṣé àwa lìjẹ́ nà nísìn ọwọ́ èso ọ̀tẹ́lẹ̀ yìí ẹni ẹlòmíín náà sì ń bẹ ń òru lọ gbalẹ̀ ń òru lọ sẹ̀lẹ̀ oògùn tí ń di wálé fún tí ń lò náà sọ́dọ̀ ọmọ náà ẹ̀yìn bẹ́ni tó wà ń bẹ̀ ńjọ́ náà ara yín náà wà ń bẹ̀ ayọ́sẹ̀ kù dì sí i náà tí ó wà ń bẹ̀ ńjọ́ náà ọ̀rọ̀ tí ń sọ yọ tọdún 6 àbí 7 àti ètò ká fún yín àyín bàbá lẹ́nìkan pé ó di kírísítẹ́nì níjẹ̀dùdú tọ̀ làbá pa ètò ká fún tì èmi àti sẹ́kìrì yá dí làbá kọ́lé sọ̀hún tọ̀ òun ni ajínikírun gbogbo ìlú ni bàbá dọ̀hún kí ló dé ajínikírun odidi ìlú ó ṣe wá di kìrìsìtẹ́nì ọ̀làwọn ńgbà tí ọ̀sọ̀ lọ sọ́bọ̀ ní sókè ọ̀làwọn àfa lọ́sọ̀ ní kìrìsìtẹ́nì ni mo fi sọ pé lómi náà ń bẹ kọ̀wọ̀ gbalẹ̀ yín ń kírun yín gbáwẹ̀ yín ti ń ṣe gan yín ti ń lò gan ó ti di ọ́ kọjú sí ìmáàmù ìlú àti làdáni àti tẹ̀síì lọ́wọ́ nítọ̀ ẹ̀yin náà kọ́ yìí ǹjẹ́ ọmọ wa bẹ́yìn àgbò tí mo fẹ́ fi gbaléyà tí mo fẹ́ fi paléyà ẹ̀yin gbà lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ mo sì wá bẹ́yìn tẹ̀síìrì ẹ fún mi lọ́sẹ̀ dúdú ìyẹn wẹ̀ yín ti ń ṣe mí ń burú sí ni ó ní tí yín tiẹ̀ tó sàn làdáni èmi kọ́ yìí ẹ̀yin kọ́ yìí àgbẹ̀bọ lóru ngbà mo ní ìlégbé sẹ́bẹ̀yìn lẹ ní nsọ́gbẹ́ tẹ̀lé mi lọ́lọ́rù ẹ̀mí ló lágbé ó sàníyé ṣé nísìnyí náà tí ẹ bá ti kó padà ọwọ́ kírísítẹ́nì wá tẹ̀ tó ti kírísítẹ́nì ká tó wá rí ìwẹ̀ padà á ti rí ìwẹ̀ o á rí ìwẹ̀ á rí dá padà o á rí dá padà
kátó ní dápadà ń jẹ́ náà lọ́hùn tọ́ba ṣé ìjọba pé oríwòsàn náà nísìnyí tí ìsìn tún ṣe mọ́mú padà tó lọ́hùn náà kọ́ mọ́sálásí wájú lé rẹ̀ ẹni táwọn yìí náà kọ́ mọ́sálásí wájú lé tiẹ̀ náà ti ń kírun fáwọn kan ṣé mùsùlùmí náà ń kírun fún yàn ṣé wọ́n sì lálẹ́ òtí tẹ́ látara àrùn ọlọ́kọlù àrùn ni náà ní ṣètá ní gbà mú yàn ọfà tí ó ta mọ́yàn téèyàn ò ní bọ́ tí ọba múra ọfà ló fi jásí pé táwọn bá kọlù ọ́ mọ́ dààmú ara rẹ̀ wá wòsàn síbi tó jẹ́ ṣẹ̀rí Ọlọ́run ó lè yé ó lè má yé wá gbà pé tó ọba ní yé náà ó kù sí di dáadáa ṣé báwọn èèyàn ni wọ́n rù jáde gbàlẹ̀ yìí nísìnyí sóyè nù èèyàn sì ń sì rù jáde ń sọ́ọ̀tì ṣẹlẹ̀ sóyè nù kó kúkú wá kú sí mọ́sálásí sí ọ̀dá kó kú síbi dídí ń bẹ lọ́hùn sí ọ̀dá síbi tó kú sí ń dá tòun ti bí wọ́ọ̀rù lọ́rùn sí náà kò yé ọwọ́ sìtáni padà sí kíni ó padà tẹ́ odidi ànábì Ọlọ́run mà pé ọwọ́ sìtáni tẹ̀ wọ́n odidi ànábì Ọlọ́run àyù ó ní àní masaniya ṣèkítàn ọwọ́ sìtáni ti tẹ̀ mí o binusubin sìtáni ti kọ́mi sí wàhálà wà adam ìfì àjẹmí o àrùn lọ́gbà yorùbá mu pàrùn tí wàá gba mọ́tò níjọ́ tó sọ̀rọ̀ yẹn níjọ́ tíyàwó ẹ̀ wá bá tíyàwó ẹ̀ ní ìyàwó rẹ̀ lọ sí gìtá lù láàárọ̀ yóò wá ara ń jẹ wálé nírọ̀lẹ́ wọ́n wá jẹun lálẹ́ wọ́n jẹun láàárọ̀ ìyàwó tún lọ láàárọ̀ yóò lọ sí gìtá yóò tún wálé lálẹ́ ìyàwó wa ń darí bọ̀ ọ̀pàdé abarúgbó kan létí ọ̀nà báyìí wá sọ fún un pé pẹ̀lẹ́ ìyàwó látijọ́ yìí ǹjẹ́ ìwọ ọkọ rẹ ó níbẹ̀ ni òun ní pẹ̀lẹ́ wàhálà rẹ̀ yìí pọ̀ àbá sì ràn lọ́wọ́ àmọ́ ọkọ rẹ̀ lágídí báwa wí kíní kan yóò ní kan àrámù ìkan àrámù sórí kíní yìí ẹmu labi sí ẹmu tọ́ba lè lo àrùn rẹ̀ lọ àmọ́ ọkọ rẹ̀ ò ní gbà lágídí ẹ dákun obìnrin tí wọ́n fẹ́ sínú ọlá tí ò lóǹkà tọ́lá wa parí tí gbogbo ọmọ wa kú táwọn yòókù rẹ̀ wá túká tọ́wá di aṣẹ́gìtà tí wọ́n ń ṣẹ́gìtà tọkọ wa dàbàrùn tọ́wá ń rọkọlọ́nù gbó tí wọ́n wá ní wọ́n fẹ́ mú ṣe kó mú lẹ́ẹ̀mejì yọ lálàáfíà kí ló bí wọ́n ṣe yóò gbà gbọ́ wá gbà délé lọ́wọ́ nítorí ọlọ́njẹ́ mi yóò gùn àfa wa kíní yìí ni ọba kan fún mi lọ́nà ó ní kí n lò ó fún yín ṣùgbọ́n ẹmu wà ń bẹ̀ o Àyùbá ni ẹnẹ masaniya shaitan tí wọ́n fi ẹmu lọ́rù mi ọwọ́ èso tẹ̀mí lónìí ọwọ́ ṣètánì tẹ̀mí kí wọ́n á máa mẹ́mú ọwọ́ ṣètánì tẹ̀mí ẹ dákun ẹ wúro condition táyùbá wà wọn ó sì torí rẹ̀ jágbà lọ́wọ́ ẹlòmíì àwúrẹ ní ṣe ní mojí o ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn ní sinabule wàláhì tàlá àṣemọkúrọ ni. kọ̀dẹ̀sí nǹkan kan tí ń ṣe wọn ò níṣẹ́ lápá ni èèyàn máa ń wáṣẹ́ tí wọ́n máa ṣe jẹun ní èèyàn lọ wáṣẹ́ ìlú yìí ṣèlú tí ó jẹ́lu ẹ̀sìn débi tí wọ́n ṣàánú àwọn àfa gbogbo àwọn àfa ní Saudi Arabia ìjọba ń sanwó oṣù fún wọn bẹ́ẹ̀ bá jẹ rátìbí owó tí wọ́n fún àtìlé ó tó bẹ́ẹ̀ bá jẹ ìmáàmù jámi owó tí wọ́n fún àtìlé ó tó bẹ́ẹ̀ bí yàn jẹ́ làdáni iṣẹ́ tiẹ̀ ti ń senu yóò máa gbowó oṣù yóò gbalẹ̀ ọ̀fẹ́ torí pé ń pèrún wákàtí márùn-ún ilẹ̀ yìí bọ́ ọjẹ́ làdáni ò ń ṣèbádà ni bọ́ ọjẹ́ lèmọ́mù ò ń ṣèbádà ni bọ́ ọjẹ́ náà ibi ò ń sin lọ́ọ̀ ni kó o ṣe wá àṣìdọ̀la ò ń sin lọ́ọ̀ ni agídí táwọn àbúrò ń ṣe gan tó rówó epo mọ́tò gbàtà bá lọ wá sí mi bí ẹ̀kọ́ pé àjẹ́ ìsanwó epo mọ́tò ṣéèkì wọn ni jazakumullah khair jazakumullah ó dùn lẹ́nu àwọn bọ́lọ́dásì gbogbo ẹ̀sìn nílẹ̀ yìí ìbádà ni
tá a bá ti wá mà báwọn ọ̀ràn yẹn ni kọ́ wáṣẹ́ tí ọmọ fi kọ́ wá múṣẹ́sì yẹn ní kó sì fọ ẹ̀mí ẹ̀ mọ́ pẹ̀lú ẹ̀ ní mo sọ fáfá yẹn jẹ ta àbí jẹ́ ńlá lọ sí orílẹ̀ mo ní pírọ́blẹ́mù wà o àfa kan lóun ṣe 20th anniversary lè kéwò wọn wá pè mí mo wá débẹ̀ mi bá kéèyàn tí mo bá ń bẹ̀ wọn ò tó 20 mo wá ní ṣé pírọ́blẹ́mù wà o.